láàyè agbára mi kọ́ ìwà tí mo wà láàyè ògo ìforúkọ rẹ̀ ìwà tí mo wà láàyè agbára mi kọ́ ìwà tí mo wà láàyè ògo ìforúkọ rẹ̀ ìwà tí mo wà láàyè agbára mi mọ̀ kọ́ ìwà tí mo wà láàyè ògo ìforúkọ rẹ̀ ìwà tí mo wà láàyè agbára mi kọ́ ìwà tí mo wà láàyè ògo ìforúkọ rẹ̀. Ọlọ́run lágbà o Ọlọ́run lágbà Ọlọ́run lágbà o Ọlọ́run lágbà ẹ máa bá mi yìn lógo Ọlọ́run lágbà gbà oyè Ọlọ́run lágbà Ọlọ́run lágbà o Ọlọ́run lágbà ẹ máa bá mi yìn lógo Ọlọ́run lágbà Ọlọ́run lágbà o Ọlọ́run lágbà Ọlọ́run lágbà o Ọlọ́run lágbà ẹ máa bá mi yìn lógo Ọlọ́run lágbà àgbà oyè o Ọlọ́run ni o àgbàlagbà oyè o Ọlọ́run lágbà ẹ máa bá mi yìn lógo Ọlọ́run lágbà. Ìyìn yẹ Ọlọ́run májẹ̀mú o ògo yẹ ọba tó bá májẹ̀mú mọ́. Ìyìn yẹ Ọlọ́run májẹ̀mú o agbára rẹ̀ borí gbogbo agbára láyé. Ìyìn yẹ Ọlọ́run májẹ̀mú o ògo yẹ ọba tó bá májẹ̀mú mọ́. Ìyìn yẹ Ọlọ́run májẹ̀mú o agbára rẹ̀ borí gbogbo agbára láyé. Ìyìn yẹ Ọlọ́run májẹ̀mú o ògo yẹ ọba tó bá májẹ̀mú mọ́. Ìyìn yẹ Ọlọ́run májẹ̀mú o agbára rẹ̀ borí gbogbo agbára láyé. Ìyìn yẹ Ọlọ́run májẹ̀mú o ògo yẹ ọba tó bá májẹ̀mú mọ́. Ìyìn yẹ Ọlọ́run májẹ̀mú o agbára rẹ̀ borí gbogbo agbára láyé. Ìyìn yẹ Ọlọ́run ọba tó gbọ́ àdúrà. Ìyìn yẹ Ọlọ́run ọba tó gbọ́ àdúrà. Ìyìn yẹ Ọlọ́run ayọ̀ gbọ́ àdúrà. Ìyìn yẹ Ọlọ́run ọba tó gbọ́ àdúrà. Ìyìn yẹ atóbi jù bàbá ọba tó gbọ́ àdúrà wa lójoojúmọ́. Ògo yẹ Ọlọ́run ọba tó gbọ́ ìgbé wa nígbà gbogbo. Ìyìn yẹ Ọlọ́run ọba tó gbọ́ àdúrà. Ìyìn yẹ Ọlọ́run ọba tó gbọ́ àdúrà. Ó yẹ atóbi jùlọ ọba elétí gbàlóye wa o. Ògo yẹ
ẹlẹ́dàá wa o, ọba tó gbọ́dọ̀ sí wa nígbà gbogbo ìyẹn Ọlọ́run wa o, ọba tó gbọ́ àdúrà ìyẹn Ọlọ́run wa, ọba tó gbọ́ àdúrà. Ìyìn kò ní tán lẹ́nu mi o, ìyìn kò ní tán lẹ́nu mi, ìyìn kò ní tán lẹ́nu mi o, ìyìn kò ní tán lẹ́nu mi. Oore Olúwa lórí mi kò fi ìgbà kan dúró, ààbò Olúwa lórí mi kò fi ìgbà kan yẹ̀. Ìyìn kò ní tán lẹ́nu mi rárá o, ìyìn kò ní tán lẹ́nu mi o, ìyìn kò ní tán lẹ́nu mi, ìyìn kò ní tán lẹ́nu mi o, ìyìn kò ní tán lẹ́nu mi. Oore Olúwa lórí mi kò fi ìgbà kan dúró, ààbò Olúwa lórí mi kò fi ìgbà kan yẹ̀. Ìyìn kò ní tán lẹ́nu mi, ìyìn ò ní tán lẹ́nu mi, ìyìn ò lè tán lẹ́nu mi, ìyìn ò lè tán lẹ́nu mi, mo tẹnu mọ́ o, ìyìn ò lè tán lẹ́nu mi. Oore rẹ lórí mi kò fìgbà kan dúró rárá, àánú rẹ láyé mi kò fìgbà kan yẹ̀ o, ìyìn ò lè tán lẹ́nu mi. Ọlọ́run òtítọ́, ìyìn ò lè tán lẹ́nu mi o, ìyìn kò lè tán lẹ́nu mi, kò lè tán o, ìyìn kò lè tán lẹ́nu mi o, ìyìn kò lè tán lẹ́nu mi. Oore Olúwa lórí mi kò fi ìgbà kan dúró, ààbò Olúwa lórí mi kò fi ìgbà kan yẹ̀. Ìyìn kò lè tán lẹ́nu mi. Títí láéláé lèmi yóò máa yìn ọ́, títí láéláé lèmi yóò máa yìn ọ́ o, títí láéláé lèmi yóò máa yìn ọ́, 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 ọba ayérayé. Títí láéláé lèmi yóò máa yìn ọ́, títí láéláé lèmi yóò máa yìn ọ́, títí láéláé lèmi yóò máa yìn ọ́, lèmi yóò máa yìn ọ́, lèmi yóò máa yìn ọ́, lèmi yóò máa yìn ọ́. Títí ayé lèmi yóò máa gbé ọ̀gá, títí ayé lèmi yóò máa fọpẹ́ fún ọ o, títí láéláé lèmi yóò máa yìn ọ́, pé ìwọ lọ́lọ́run mi, lẹ́yìn rẹ kò tó sí o, Ọlọ́run mi ràn mọ́. Títí láéláé lèmi yóò máa yìn ọ́, títí láéláé lèmi yóò máa yìn ọ́, títí láéláé lèmi yóò máa yìn ọ́, lèmi yóò máa yìn ọ́, lèmi yóò máa yìn ọ́, lèmi yóò máa yìn ọ́. Gbàyìn ìgbà ògo Jésù Olúwa wa, ìgbà ògo Jésù Olúwa wa, gbàyìn ìgbà ògo Jésù Olúwa wa o, ìgbà ògo Jésù Olúwa wa, gbàyìn ìgbà ògo Ọlọ́run ẹlẹ́dàá wa o, ìgbà ògo Jésù Olúwa wa, gbàyìn ìgbà ògo
ọba tó dá wá sí o, ìgbà ògo Jésù Olúwa wa. Àánú rẹ̀ lórí ayé wa lójoojúmọ́ ló pọ̀ sí i. Ìgbà ògo Jésù Olúwa wa. Ìwọ ló mú wa ní àjò ọ̀sẹ̀ yìí láyọ̀ lálàáfíà. Ìgbà ògo Jésù Olúwa wa. Ọwọ́ agbára rẹ̀ o ló fi ìwà mú ní àjò yìí. Ìgbà ògo Jésù Olúwa wa. Ó tún mú wa rí ọjọ́ tó gbẹ̀yìn ọ̀sẹ̀ yìí láyọ̀. Ìgbà ògo Jésù Olúwa wa. Fún gbogbo rẹ̀ tó ṣe láyé wa, àwa gbé ọ̀gá. Ìgbà ògo Jésù Olúwa wa. Ojú rere rẹ̀ bàbá ló mú wa rí gbogbo ọ̀sẹ̀ yìí. Ìgbà ògo Jésù Olúwa wa. Fún gbogbo ọ̀rọ̀ rẹ̀ tó fi bọ́ wa nínú àjọ ọ̀sẹ̀ yìí. Ìgbà ògo Jésù Olúwa wa. Fún gbogbo tó ṣe láyé wa, àmọ́ rírì rẹ̀. Ìgbà ògo Jésù Olúwa wa. Gbogbo ogun ọ̀tá pátá o ló sọ̀rọ̀ pa fún wa. Ìgbà ògo Jésù Olúwa wa. Ìwọ ló ṣe agbára wa nú ètò wa gbogbo. Ìgbà ògo Jésù Olúwa wa. Fún ọ̀sẹ̀ tó tún mìíràn táwọn lọ láti lọ ṣe rere. Ìgbà ògo Jésù Olúwa wa. Ògo ni fún ọ Bàbá kò tí ọ̀sẹ̀ yìí sí mímọ́ fún wa. Ìgbà ògo Jésù Olúwa wa. Ọwọ́ ọ̀tún agbára rẹ̀ tó fi tì wá mọ́. Ìgbà ògo Jésù Olúwa wa. Láti ọdún ọ̀sẹ̀ yẹn lọ, láti lọ kórè ayọ̀. Ìgbà ògo Jésù Olúwa wa. Ògo ìyìn ọpẹ́ ńlá la mú wá o fún Ọlọ́run òtítọ́. Ìgbà ògo Jésù Olúwa wa. Fún gbogbo ọ̀run ṣe rere tó ṣe fún wa lọ́tún. Ìgbà ògo Jésù Olúwa wa. Fún gbogbo agbára rẹ Bàbá tó ti sọ̀kalẹ̀ lọ́run. Ìgbà ògo Jésù Olúwa wa. Fún gbogbo ohun ìyanu ńlá o tó ti ṣe láyé wa lónìí. Ìgbà ògo Jésù Olúwa wa. Fún ẹwà ògo rẹ láyé wa tó kù sí lójoojúmọ́. Ìgbà ògo Jésù Olúwa wa. Fún gbogbo ilẹ̀kùn àṣeyọrí ayọ̀ tí o ṣe fún wa. Ìgbà ògo Jésù Olúwa wa. Onímájẹ̀mú máa yọ àwa ògo fún ọ Bàbá. Ìgbà ògo Jésù Olúwa wa. Àwọn onímájẹ̀mú máa yọ tí kì í dalẹ̀ májẹ̀mú òṣè. Ìgbà ògo Jésù Olúwa wa. Máa ń jọba lọ Olúwa. 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 Ìwọ níjọba tá kò lè rọ̀ lóyè. Alágbára tá kò lè ṣẹ́gun ní ọ́ o. Ìjọba rẹ̀ dùn mọ́ wa yéye o. Ayérayé máa ń jọba lọ Olúwa. Bàbá àgbà o. Ìtàn ayé wa o. Ẹlẹ́rìí ni bàbá o. Ológo tó ní ògo. Ọba ayérayé ìjọba tá kò lè rọ̀ lóyè. Alágbára ká kò lè ṣẹ́gun ní ọ́.
ìjọba rẹ̀ dùn wá gbẹ́yẹ̀ bàbá máa jọba lọ Olúwa. Orúkọ Jésù rẹ̀ mẹ́ta. Ọlọ́run ayérayé, fún ìjọba rẹ̀ láyé mi lójoojúmọ́, fún agbára rẹ̀ nínú ayé mi lójoojúmọ́, fún gbogbo rere ara rẹ̀ tó ṣe náà lójoojúmọ́, mo sọ wípé o ṣé. Fún èyí tó tún ṣe ní ọjọ́ tó ní, mo sọ wípé o ṣé. Fún ọ̀sẹ̀ yìí tó tún mú mi rí ọjọ́ tó gbẹ̀dẹ̀ tàbí sọ wípé o ṣé. Fún ọ̀sẹ̀ tuntun mìíràn tó tún mú mi lọ láti lọ ṣe rere, láti lọ rógòlò, láti lọ gbìlẹ̀ fún rere, mo sọ wípé o ṣé. Àdúrà ọpẹ́ rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Bàbá, mo dá gbogbo kan padà sọ́dọ̀ rẹ, mo dá gbogbo yẹn padà sọ́dọ̀ rẹ. Ọmọ ẹ̀mí mímọ́ mẹ́ta nínú ọkàn, mo dá gbogbo yẹn padà sọ́dọ̀ rẹ. Èyí fún tíṣe ìgbà àtàgbára rẹ nínú ayé mi, fún iṣẹ́ mi ṣe ìgbàlẹ̀ ṣàṣepọ̀ rẹ nínú ayé mi, èyí fún bùkọ́ rẹ nínú ayé mi, èyí fún ọ̀sẹ̀ yìí tí ọtún mi rìn á nìyí nípa agbára àti àṣẹ rẹ, èyí fún ọjọ́ tó gbẹ̀yìn tó ti tó dábí láti lè wáyé, láti lè yàn, láti lè gbọ́, láti lè sọ nípa ṣíṣe, láti lè gbọ́ ògo rẹ, láti lè gbọ́ òun rẹ. Mo sọ wípé o ṣé. Mo tó dá gbogbo padà tó lọ fún ọ̀sẹ̀ tuntun mìíràn náà tí mo tún mú mi wọ̀ lọ àyè pẹ̀lú agbára láti lọ ṣe rere, láti lọ kórè ayọ̀, láti lè rábùkù fún, láti lè ní gíga tí ń sẹ́yìn tó lọ bá. Mo sọ wípé o ṣé. Èmi yìn Ọlọ́run ayérayé, mo yìn Ọlọ́run ọ̀gá ògo, mo yìn ọwọ́ bá tún ṣe ìdáyé mọ́ bẹ̀rù. Àfọ̀ àwọn òbí bàbá gba ọpẹ́, Olúwa gba ẹ̀yìn, Olúwa gba ọpẹ́, Olúwa gba ẹ̀yìn. Tìrẹ ni ògo Bàbá, tìrẹ ni ògo Ọmọ, tìrẹ ni ògo Ẹ̀mí Mímọ́. Ọbẹ̀ àti gbogbo ya gba gbogbo ògo, Olúwa gba gbogbo ìyìn fún oore ọ̀fẹ́ rẹ, fún àánú rẹ, fún ojú rere rẹ, fún ìrànlọ́wọ́ rẹ lórí ayé mi. Ẹ̀yin bí àwọn Olúwa, ògo ni fún orúkọ rẹ, èyí ni fún orúkọ rẹ, ògo ni fún orúkọ rẹ, fún gbogbo iṣẹ́ ìgbàlà ọ̀tun rere mìíràn tí wọ́n tún ṣe ní ayé mi, nípasẹ̀ ọ̀rọ̀ rẹ tí wọ́n mú mi gbọ́ ní òwúrọ̀, nípasẹ̀ ohùn rẹ tí wọ́n mú mi gbọ́ ní òwúrọ̀, fún àwọn àṣẹ agbára tí wọ́n tún sọ ọ̀rọ̀ jáde ní òwúrọ̀ ìṣúná ayé mi. Bàbá, mo gbé orúkọ rẹ ga, mo yìn lógo, mo fọ ọpẹ́ ìyàtọ̀ gbó fún orúkọ rẹ. Ètò pé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ, èmi ọmọléke sáyé láyé mi kì yóò wálẹ̀, orílẹ̀ mi ọmọ jẹ nígbà gbogbo, èmi kì yóò jẹ́ rọ̀lá, bẹ́ẹ̀ ni èmi ọmọ gbilẹ̀ sí nígbà gbogbo fún rere. Olúwa ò mọ̀ ṣé o, ológo jùlọ ṣe. Mo ní pẹ́ fún májẹ̀mú ayọ̀ rẹ nínú ayé mi, èyí tí wọ́n jù kọ́ bàjẹ́, èyí tí wọ́n kọ́ tẹ́jú tó gbà fẹ́ nìkẹ́ láti lè bàjẹ́, ògo ni fún orúkọ rẹ. Ètò pé nígbà gbogbo ló ń tún májẹ̀mú rẹ ṣe nínú ayé mi sẹ́, láti mọ sọ mi lágbára nínú ìjà tó wá lọ, àtàṣe pé ṣe múlò nínú ìjà tó wá lọ, ògo ni fún orúkọ rẹ. Títí lè bí ọmọ ènìyàn Bàbá, Olúwa ó ṣe, ayé rẹ mo ní ó ṣe, àtòbí ọmọ tó ń ṣe, ògo ni fún orúkọ rẹ. Ọlọ́run àrímú yẹn mẹ́ta fún gba ọpẹ́, Olúwa gba ẹ̀yìn, Olúwa gba ọpẹ́, Olúwa gba ẹ̀yìn. A gba àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù Kristi. À ń kà nínú ìwé Daniel orí ìkẹfà, a kà ẹsẹ̀ kẹwàá àti ìkọkànlá rẹ̀. Lẹ́yìn rẹ̀ a lọ sórí ẹsẹ̀ ìkẹtàléníogún àti ìkẹrìnléníogún. Lẹ́yìn rẹ̀ a wá lọ sí orí ìkejì-ó-dín-ní-ọgbọ̀n. Daniel orí 6, a kà ẹsẹ̀ 10 àti 11. Lẹ́yìn rẹ̀ a kà 23 àti 24. A wá kà 28, ètí ń ṣẹ̀ṣẹ̀ tí ọ̀parí rẹ̀. Nígbà tí Daniel sì ti mọ̀ pé a kọ ìwé náà tán, nígbà tí Daniel sì mọ̀ pé a kọ ìwé náà tán, ó wọ ilé rẹ̀ lọ, a sì ṣí ojú fèrèsé yàrá rẹ̀ sílẹ̀, sí ìhà Jerusalem. Ó kúnlẹ̀ ní eékún rẹ̀ nígbà mẹ́ta lóòjọ́. Ó ń gbàdúrà, ó sì ń dúpẹ́ níwájú Ọlọ́run rẹ̀, gẹ́gẹ́ bí òun ti ń ṣe nígbà àtijọ́ rí. Nígbà náà ni àwọn ọkùnrin wọ̀nyí rìn wọlé, wọ́n sì rí Dáníẹ́lì gbàdúrà, ó sì ń bẹ̀bẹ̀ níwájú Ọlọ́run rẹ̀. 23 àti 24. Nígbà náà ni ọba yọ̀ gidigidi, ó sì pàṣẹ pé kí wọ́n kí ó fa Dáníẹ́lì jáde kúrò nínú ihò. Bẹ́ẹ̀ ni a sì fa Dáníẹ́lì jáde kúrò nínú ihò. A kò sì rí ìpalára lára rẹ̀, nítorí tí ó gba Ọlọ́run rẹ̀ gbọ́. Ọba sì pàṣẹ pé kí a mú àwọn ọkùnrin wọn nì
wá tí ó fi Daniel sùn wọ́n sì gbé wọn sọ sínú ihò kìnìún àwọn àti àwọn ọmọ wọn àti àwọn aya wọn kí wọn kí ó tó dé ìsàlẹ̀ ihò àwọn kìnìún borí wọn wọ́n sì fọ́ egungun wọn túútúú. 28. bẹ́ẹ̀ ni Daniel yìí sì ṣe rere ní ìgbà ìjọba Darusis àti ìgbà ìjọba Kursi ará Perisia lẹ́ẹ̀kan sí 28 ìkejìdínlọ́gbọ̀n. bẹ́ẹ̀ ni Daniel yìí sì ṣe rere ní ìgbà ìjọba Darusis àti ní ìgbà ìjọba Kursi ará Perisia. ẹ má ká gbàgbé orí ọ̀rọ̀ wa à ń tẹ̀síwájú nínú rẹ̀. ó sọ wípé kí ni Ọlọ́run kọ sí ọ máa yọ̀ òkè tó ń wò níwájú rẹ òun ti mú ọkàn. Ọlọ́run kọ sí wípé kí máa yọ̀ òkè tí mo ń wò níwájú mi òun ti mú mi gùn. ètò túmọ̀ sí wípé kí ni kò sí irú òkè tó lè wà níwájú ẹnì kankan wa níwọ̀n bá tí a jẹ́ tọ́lọ́run tá a sì jẹ́ ti sí ọ̀rọ̀ rẹ̀ tá a sì ń rìn nínú ìfẹ́ rẹ̀ tá a sì ṣe gbogbo gẹ́gẹ́ bí ó ṣe fẹ́ tá a gbàgbé òfin rẹ̀ láti mọ kà láti mọ sọ láti mọ rìn nínú rẹ̀ láti mọ gbé nínú rẹ̀ ó ṣe kí ni ó ní kò sí ṣùgbọ́n tàbí kankan lọ́rọ̀ ayé wa mọ́ àìnídà tí mọ̀ òrùn ọkàn mọ́ ohun kan ṣoṣo tá a yí ìdílé pé kí ni kí ẹnì kọ̀ọ̀kan wa kọ́ mọ́ yọ̀ nítorí pé kí ni gbogbo tó lè jẹ́ òkè gbogbo tó lè jẹ́ ṣùgbọ́n gbogbo tó lè jẹ́ wàhálà níwájú ẹnì kọ̀ọ̀kan wa àbí nínú ayé ẹnì kọ̀ọ̀kan wa òun ti yanjú rẹ̀ gbogbo ẹ ti di pẹ̀tẹ́lẹ̀ àti àtẹ̀pá àtẹ̀gbẹ̀ ní àtẹlẹsẹ̀ wa tó fún iṣẹ́ yìí máa ń ronú mọ́ ń banújẹ́ mọ́ kanra mọ́ àbí mọ́ sọ̀rọ̀ ìtinú ṣùgbọ́n mọ́ sí kí ni mọ́ yọ̀ nítorí pé Ọlọ́run ti mú ọgùn gbogbo àwọn òkè tí ìbẹ̀ níwájú rẹ̀. èyí ni Ọlọ́run fi bá wa sọ̀rọ̀ nínú ìwé Daniel ní òwúrọ̀ yìí tá a bá rí nínú ẹsẹ̀ kẹwàá tá a kà á sọ wípé kí ni nígbà tí Daniel sì tún mọ̀ pé a kọ ìwé náà tán ó wọlé rẹ̀ lọ a sì fèrèsé rẹ̀ sílẹ̀ sí ìhà Jerusalem ó ń kúnlẹ̀ ní ẹkún rẹ̀ ní ẹ̀ẹ̀mẹ́ta lójúmọ́ ó sì ń gbàdúrà ó ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àní ó yin Ọlọ́run lógo ó sì ń sọ gbogbo tí ń ṣe ìdọ́kan rẹ̀ fún Ọlọ́run nígbà gbogbo ó ń béèrè ohun tó fẹ́ ní ọwọ́ Ọlọ́run nígbà gbogbo. kí ló fa èyí nítorí túmọ̀ sí pé Dáníẹ́lì tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó bá wọnú ilé rẹ̀ lọ tó bá fẹ́ gbàdúrà yóò ti ilẹ̀kùn rẹ̀ yóò ti fèrèsé rẹ̀ yóò sì wà nínú ilé ọmọ gbàdúrà ṣùgbọ́n kí ló wá ní tó jẹ́ pé ó ń ṣí fúrẹ́ẹ̀fù rẹ̀ lọ́tẹ̀ yìí láti mọ̀ gbàdúrà sí Ọlọ́run láti mọ̀ ṣe gbogbo tó fẹ́ ṣe nítorí pé kí ni àwọn kan gẹ́gẹ́ bí a ṣe rí ìta wípé sọ nígbà tí Dáníẹ́lì wípé wọ́n kọ ìwé náà tán ẹgbẹ́ dada ó nígbà tí Daniel rí wípé wọ́n kọ ìwé náà tán yẹn ni pé àwọn kan tí wọ́n jẹ́ kí ni tí wọ́n jọ jẹ́ àwọn tí wọ́n pẹ̀lú àwọn ní aláṣẹ alágbára ètí ọba Darusis yàn láti jẹ́ olórí àti alákòóso fún gbogbo àwọn ìgbèríko kọ̀ọ̀kan èjẹ́ pé wọ́n mọ̀ tí àwọn aláṣẹ mìíràn gbogbo tí wọ́n mọ̀ jábọ̀ fún tí àwọn kólógbó wọ́n mọ̀ tí àwọn tẹ́nìkan so nínú owó sọ àwọn jábọ̀ fún ọba wọ́n sì kí ni wọ́n gbìmọ̀ pọ̀ nítorí Daniel láti padà run kí ni ìdí tí wọ́n fẹ́ padà run nítorí wípé kí ni Daniel ọjọ́ nìkan tó ń tayọ ní ojoojúmọ́ kí ló wá mú Daniel tó ń tayọ ní ojoojúmọ́ tó sì tún tayọ ju gbogbo wọn lọ kò sí nǹkan méjì tó fà torí pé Daniel wọ́n kò ní ìgbèkùn ní lóòótọ́ àti lódodo Daniel ó wà nínú ọjọ́ ẹni tí kì í sọmọ olúyẹ lóòótọ́ àti lódodo ṣùgbọ́n òun rìn pẹ̀lú Ọlọ́run dédé kò wo gbogbo ìnira àbí ìkólélẹ́rú tí a kó wọn lẹ́rú kò ríra rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí a kó lẹ́rú nígbà gbogbo nínú ìrìn àjò rẹ̀ a lè pe òun ríra rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí ó wà nílùú rẹ̀ bó jẹ́ pé a kó wọn ní ìgbèkùn ni gẹ́gẹ́ a kó wọn lẹ́rú lọ ni so òun yọ̀ nígbà gbogbo nínú Ọlọ́run ó ń fi aráyá àti dúdú ó fi yin Ọlọ́run lógo ó fi gbàdúrà sọ́nà rẹ̀ láìsí ìgbà tí láṣà rẹ̀ kò jẹ́ kí ìkólẹ́ta kó wọn lẹ́rú kó mú àárẹ̀ ọkàn bá kò jẹ́ kí gbogbo nǹkan kó sùn so èyí wá mú kí ó jẹ́ ní tó jẹ́ wípé ó ń tayọ nígbà gbogbo ó ń pọ̀ sí lójoojúmọ́ nígbà gbogbo fún rere ó ń
jẹ́ orí ní ojoojúmọ́ ní ọ̀tún fún rere nínú ìrìn àjò ayé rẹ̀. Èyí ló mú tí wọ́n fi wà lára àwọn tí ọba yàn, lára àwọn tí a kó ní ìgbèkùn ní ẹrú láti wà nínú ìjọba Darius nígbà yẹn. So ọba tó wá jẹ́ ọ̀kan lára àwọn tí ọba tó wá yàn láti jẹ́ olórí gbogbo àwọn aláṣẹ tí wọ́n darí ìlú, jẹ́ pé tí àwọn aláṣẹ yòókù tó àwọn jábọ̀ fún pátápátá. Nígbà tó wá tún wá ṣe léyìí tán, ó wá tún wá yan Daniel láti jẹ́ ẹni tí gbòòrò tó wá tún já láṣẹ lórí gbogbo àwọn tí wọ́n já láṣẹ tí wọ́n àwọn òyìnbó àjábọ̀ fún, jẹ́ pé Daniel nìkan ni gbogbo wọn pátápátá wọn àmọ́ jábọ̀ fún, tí òun sì lọ́mọ jábọ̀ fún ọba. Èyí nínú àbí wọn wípé ẹni tá a kó lẹ́rú, ẹni tá a kó nígbèkùn tí èso ọmọ ìlú kúlódé tó bá jẹ́ pé òun ni ọba wà yàn láti jẹ́ olórí gbogbo wọn. Wọ́n wá kóra wọn jọ pọ̀, wọ́n lọ ṣe òfin tí ọ̀tọ̀ tí ò dá, èyí tí ó yẹ pé kí ni láti lè fi dènà Daniel, nítorí pé wọ́n ti mọ̀ pé Daniel ọjà aládùúrà, wọ́n ti mọ̀ pé Daniel kì í ké pé ọlọ́run méjì lẹ́yìn ọlọ́run, wọ́n ti mọ̀ pé Daniel kò sí ohun tí a lè ṣe sí ọlọ́run yìí, dandan ni yóò gbàdúrà sí, yóò képe. Èmi àti ẹ á rí wípé bó ti yẹ kí ọ̀rọ̀ tí wà náà kó rí ni, kò yẹ kí ohun kan kó lè wà tí ọmọ ti wa lọ́wọ́, tí ọmọ dá wa dúró, tí ọmọ ká wa lọ́wọ́ kù, tí ọmọ mú àárẹ̀ mú wa àbí káàárẹ̀ kan láti mọ képe ọlọ́run, láti mọ yin ọlọ́run, láti mọ júbọ ọlọ́run. Àìgbọ́n tí wọ́n rí lè ní wọ́n á dìtẹ̀ pé kí wọ́n ṣòfin láti lọ ju Daniel sínú ewu. Bí Daniel ṣe rí pé wọ́n ti kọ òfin tán, wọ́n ti fi oúnjẹ tán, ìgbà yẹn lọ́wọ́ lọ sínú yàrá rẹ̀, ó ṣí fèrèsé rẹ̀ sílẹ̀ èyí tí kì í sí tẹ́lẹ̀, ó wá kúnlẹ̀ lórí ikùn rẹ̀, ó ń gbàdúrà sí ọlọ́run kíkan tẹ́lẹ̀ kì í pariwo, ṣùgbọ́n nígbà tó ti rí ìdìtẹ̀ wọn kí wọ́n lè bá a mọ̀ wípé kí ni òun lábẹ́ bó ti wù kó rí o, òun ò lè tẹríba fún òrìṣà àbí fún ère kankan, òun ò sì lè fi ara rẹ̀ tí òun lè mọ fi òun lè fi ọlọ́run sílẹ̀ kó òun sì mọ sin ènìyàn, òun ò sì lè bẹ̀rù ènìyàn ju ọlọ́run lọ. Ó ṣí fèrèsé, ó sì bẹ̀rẹ̀ sí gbàdúrà, kí wọ́n mọ̀ sọ wípé bóyá ó ń fara pamọ́ láti gbàdúrà, ó ń gbàdúrà, gbogbo èèyàn sì mọ̀ wípé Daniel ń gbàdúrà sí ọlọ́run. Nítorí pé àwọn wọ̀nyí wọ́n jẹ́ ọlọ́tẹ̀, kí ni wọ́n wá sí? Wọ́n wá sọ Daniel, wọ́n lọ dún níbi fírèmù rẹ̀, níbi ẹlẹ́kùn ẹnu ọ̀nà rẹ̀, láti mọ kíyèsí nígbà tó bá dà wọ́n ti ń gbàdúrà kí wọ́n lè rí ká gbámú wípé àwọn rí o kò gbàdúrà sí ọba. Nítorí wọn láàrin ọgbọ̀n ọjọ́ ẹnìkan kò gbọdọ̀ gbàdúrà sí ọlọ́run mìíràn mọ́ bí kò ṣe òrìṣà kúrúsì àti ọlọ́run kúrúsì. Nígbà tí kúrúsì náà tí òun náà sì mọ kankan, òun náà lọ tọwọ́ bọ̀wé. A rí pé kí ni Daniel òun máa ń gbàdúrà rẹ̀ bí sí mọ́ sí lójoojúmọ́ ní ẹ̀ẹ̀mẹ́ta lójúmọ́, ó ń gbàdúrà láti ní àṣálẹ́. Kọ̀wá tó bá farapamọ́ bí sí mọ́ farapamọ́ tẹ́lẹ̀ tẹ́ pé yóò ti fún òun yóò wà lọ yóò rà mọ́ gbàdúrà rẹ̀ sí ọlọ́run kó lè bá mọ̀ wípé òun ò bọ ọlọ́run mìíràn lẹ́yìn ọlọ́run alààyè. Èmi àti ẹ, kí ni ìpinnu wa tí lóòótọ́ ni olódì kí n fẹ́ràn rẹ̀ tó sọ wípé ìwọ lèmi yóò mọ̀ sìn, ìwọ lèmi yóò mọ̀ bọ, ìwọ lèmi yóò mọ̀ fọpẹ́ fún, ọlọ́run ayọ̀ mi ní gbogbo ọjọ́ ayé mi, ìwọ lèmi yóò mọ̀ sìn, ìwọ lèmi yóò mọ̀ bọ. Ìwọ náà rí pé ní gbogbo ọjọ́ ayé rẹ lẹ́yìn ọlọ́run yìí òun kò sẹ́lò mìíràn mọ́ tó tún mọ̀ bọ mọ́, nítorí pé kí ni òun nìkan lọ́lọ́run àti alágbára. Tá bá wò nínú ẹsẹ̀ kẹwàá, a sọ wípé nígbà náà ni àwọn ọkùnrin wọ̀nyí rìn wọlé, wọ́n sì rí Daniel gbàdúrà. Wọ́n á rí pé kí ni wọ́n yọ kẹ́lẹ́kẹ́lẹ́ wá, nítorí wọ́n ti mọ̀ pé kò lè ṣe, kò sí ohun náà tó lè mú kọ́ gbàdúrà sí ọlọ́run mìíràn. Wọ́n gbàdúrà sí, wọ́n wá wọ́n kẹ́tù sí lọ́rùn. Nínú àwọn ẹ̀sùn tí wọ́n kà sí lọ́rùn, òfin tí wọ́n sì ṣe ni wípé ẹni tó bá nínú àwọn ọgbọ̀n ọjọ́ yìí, ẹni tó bá ti lè gbàdúrà sí ọlọ́run Darius yìí, láti wípé wọ́n ó jù sínú wo kìnìún. Kí ni wọ́n ṣe? Wọ́n mú lọ síwájú ọba. Nígbà tó bá kíyèsí wípé nítorí Daniel wọ́n fi ṣe òfin yìí, ó ti jù. Ọba ṣe gbogbo ọ̀nà láti gba Daniel sílẹ̀, ṣùgbọ́n àwọn wọ̀nyí kí ni wọ́n ṣe? Wọ́n sọ pé láyé kò sí ohun tí ọjọ́, nítorí pé kí ni òfin tí ọba bá ti fọwọ́ sí, ẹnikẹ́ni ò ní ẹ̀tọ́ kankan láti yí padà. Bí ọba yìí ṣe gbà kámú ni o, nígbà tí ó rí pé kò mọ̀ tí ó ṣe máa látàrọ̀ títí tí ilẹ̀ fi ṣú, nígbà tó rí pé kò sí nǹkan tó lè ṣe mọ́, ó ní kí wọ́n lọ ju Daniel sínú ihò kìnìún. Pẹ̀lú ẹkún ló fi sin Daniel lọ sínú ihò kìnìún, wọ́n sì ju Daniel sínú ihò kìnìún lóòótọ́ àti lódodo. Amen. Lóòótọ́ àti lódodo wọ́n ju Daniel sínú ihò kìnìún. Daniel sì wà nínú ihò kìnìún láti ìrọ̀lẹ́ ọjọ́ kìíní títí di àárọ̀ ọjọ́ kejì. Bí ilẹ̀ ṣe mọ́, ọba lẹ́ni àkọ́kọ́ tó kọ́kọ́ sáré lọ síbi tí àjù Daniel sì nìyẹn nínú ihò yẹn. Bó ṣe dé bẹ́ẹ̀, ó pariwo lóhùn rárá pẹ̀lú ẹkún wípé Daniel, ìránṣẹ́ ọlọ́run alààyè, sí ọlọ́run tó ń sìn láì sí ọlọ́run mi, sí ó sì gbà ọ́. Daniel ti dá òun pé àlàáfíà ni kí ọba kí ó pẹ́, ọlọ́run tó ń sìn ó gbà òun.
lọ́wọ́ kìnìún ó ti rángẹ́lì rẹ̀ láti pa àwọn kìnìún lẹ́nu mọ́. a rí wípé kìnìún nítorí pé Daniel jẹ́ nìkan tí kò gbà fún gbogbo tí ń ṣe ìṣòro tó ń dojú kọ tó ń rí pápádé àti làkọjá rẹ̀ àti kónilẹ́rù rẹ̀ àti ìnira táwọn èèyàn ní lára àti ìdìtẹ̀ táwọn èèyàn dìtẹ̀ rẹ̀ kò gbà láàyè kí ó fogun kó mú padà sí níwájú Ọlọ́run, kò gbà láàyè kí ó mú kí ó rẹ̀wẹ̀sì láti mọ képe Ọlọ́run láti mọ tẹ̀síwájú nínú òfin Ọlọ́run, kò gbà láàyè kò gbà láàyè láti pé kó jẹ́ òun lọ láti mọ yọ̀ gẹ́gẹ́ bí Ọlọ́run sọ wípé kóhun fọkànbalẹ̀ kóhun láti mọ yọ̀ kóhun sì mọ dúpẹ́ nígbà gbogbo. a rí wípé ló fà tí Daniel fi jí aṣẹ́gun tó dá aṣẹ́gun tí Ọlọ́run náà fi rángẹ́lì rẹ̀ wá sí láti wá pa àwọn kìnìún ẹnu mọ́ nínú kìnìún yẹn. èmi ò sí bẹ́ẹ̀ ìsìn mọ́ bó ni òun sì rí, ṣùgbọ́n ìdánilójú wà fún mi pé nígbà tí àkókò tó tí Daniel fẹ́ sùn nínú àwọn láyọ̀ tí mẹ́bẹ̀ ọ̀kan fira rẹ̀ ṣe ìrọ̀rí fún Daniel, ọ̀kan fira rẹ̀ ṣe ìkásẹ̀sì fún Daniel, àwọn yòókù sì wà tí wọ́n sọ Daniel láti mọ jẹ́ kí esin àbí ẹ̀fọn kọ́ bàyè débi wípé ènìyàn gangan yóò wá sí kíni yóò wá fọwọ́ kan Daniel. lẹ́yìn rẹ̀ làwa lọ sí àyípadà nínú gbogbo nǹkan wọ̀nyí tí amúdẹ́jà kò ní òkè náà lọ́wọ́ bọ́ sí 23. a rí wípé kíni inú ọba bàjẹ́ ọba bínú ọba sì kára gidi gan débi wípé ó páyé àṣẹ wípé àwọn tí wọ́n fẹ̀sùn kan Daniel yẹn kí wọ́n kó gbogbo wa. nígbà tí wọ́n kó gbogbo wọn wọ́n ní àti àwọn àti aya àti àwọn ọmọ wọn, ẹ gbọ́ dáadáa, àti àwọn àti aya wọn àti àwọn ọmọ wọn kí wọ́n kó gbogbo wọn sínú kìnìún. bẹ́ẹ̀ náà ni ìwọ náà lónìí tó bá dúró lórí ẹsẹ̀ rẹ pẹ̀lú Ọlọ́run, tó bá dúró nínú ìrìn àjò pẹ̀lú Ọlọ́run, tó bá wà níwájú Ọlọ́run nígbà gbogbo tó ń kíyèsí àṣẹ àti òfin àti ìlànà rẹ̀, gbọ́mi kò sí bí àwọn tí wọ́n pògùn tì ọ́ gbogbo sí àti wọ́n yọ lẹ́nu, àwọn tí wọ́n ní ọ lára, àwọn tí wọ́n pẹ̀lú àwọn ní ọ̀tá ayé rẹ ọ̀tá òwò àṣírí rẹ, kò sí bí ó sì lè pọ̀ tó Ọlọ́run padà ṣe ìdájọ́ wọn, yóò gbẹ̀san rẹ̀ lára wọn, yóò gbẹ̀jà àríjà gbogbo wọn pátá láì kó ẹyọ kan láì kó kékeré bí tẹ́ báyìí gbogbo wọn ni yóò parun. ìdí tó lọ́n fi sọ fún pé kí ni mọ̀ yọ nítorí gbogbo òkè tó ń wò níwájú rẹ̀ òun ti mú ọ̀gùn. so ẹnìkan kò lè dáhùn ẹnìkan kò lè jọ ẹnìkan kò lè jọ lọ́nà ìwọ ni kọ́ mọ́ kò nínú ìfẹ́ àti àṣà àti ìlànà rẹ̀ gẹ́gẹ́ bí Daniel ṣe kó nínú ìfẹ́ àti ìlànà àtúntò ní Ọlọ́run, gẹ́gẹ́ bí Daniel ṣe sinmi láti mọ gbàgbà láti mọ kékeré Ọlọ́run nígbà gbogbo láìsí máa tẹ̀lé rẹ̀. wo Daniel padà jáde nínú kìnìún, wo bí ogun náà ṣe pọ̀ tó, wo bó ṣe lágbára tó, ikú tàbí dúnkòkò mọ́ kò bá Daniel lẹ́rù, kò jẹ́ kí Daniel kó sàpàdé tani fi ikú dúnkòkò mọ́ gbọ́ pé wọ́n sọ fún wọn wípé kí ni orí wọn burú nítorí pé kí ni a ti kọ́ nípa titi ẹ, a ti kọ́ nípa tìbí pé èmi kì yóò kó ikú kan bí kò ṣe yíyẹ, àti pé kí ni èrò àlàáfíà lọ́dọ̀ tó sọ nípa tèmi, èrò àlàáfíà lọ́dọ̀ tó sọ nípa tiẹ̀ wípé òun ní sí wa kì í ṣe fún ibi àní láti ṣe kí ni láti mọ jẹni tó ń gbilẹ̀, láti mọ jẹni tó ń gbòòrò, láti mọ jẹni tó ní ọlá àti láti mọ jẹni tí ó ṣe rere ní gbogbo rẹ̀, láti jẹni tó jẹ́ ilẹ̀ tí ó wù ní tí gbogbo yóò sì mọ gbóṣùpá, láti fún wa ní ìgbà ìkẹyìn èyí tó dára ju èyí tó lógo ju èyí tí à ń sọ lọ́wọ́lọ́wọ́ lọ. so fún díẹ̀ yìí mọ́ ti jẹ́ kẹ́nikẹ́ni àbí ohunkóhun kan kó dẹ́rù bọ̀ láti mọ̀ sọ wípé ó padà sẹ́yìn kó níwájú Ọlọ́run. nígbà tí ó bá ṣe kí ni tán tó pàṣẹ tán wọ́n mú gbogbo wọn wọ́n jù wò sínú òkè náà láì kù ẹnìkan. lẹ́yìn rẹ̀ a lè pe Daniel ọba tó wá pàṣẹ pé kí ni gbogbo ènìyàn Ọlọ́run Daniel ètò dá ayé àtọ̀run tó sì lágbára lórí gbogbo òun ni kí gbogbo yẹn kó wọn bẹ̀rù níwájú rẹ̀ kí wọ́n sì wọ́n sìn mo tó gbọ́dọ̀ sin Ọlọ́run òun mọ́ nítorí pé kí ni òun nìkan lọ́lọ́run àlàyé láyé àti lọ́run. nígbà tá a lọ sí danduro nítorí àkókò wa ẹ má bínú, àkókò ni ọgbà wa ní ààyè láti mọ fàbalẹ̀ sọ wẹ́rẹ́wẹ́rẹ́. bẹ́ẹ̀ ni a rí pé ní 28 kí ni tó ṣẹlẹ̀ akọ wípé bẹ́ẹ̀ ni Daniel yìí sì ń ṣe rere ní ìgbà ìjọba Darius àti ní ìgbà ìjọba Croesus ara Persis. yẹn pé kí ni nínú gbogbo láti ìgbà náà Daniel wá ń pọ̀ sí ní rere, ó ń ṣe rere sí i, ó ń gbilẹ̀ sí ní rere, ó kún fún ìbùkún lọ́pọ̀lọpọ̀, ó kún fún ògo lọ́pọ̀lọpọ̀, ògo rẹ̀ sáà ń pọ̀ sí ni, ògo ẹwà àti Ọlọ́run nínú ayé rẹ̀ sáà ń tàn sí ní ojoojúmọ́ nígbà ayé ọba Darius àti nígbà ayé ọba Croesus. ẹ wo ìjọba ọdún mélòó ni àwọn ọba kọ̀ọ̀kan lò lórí ìjẹ́ tí Daniel ṣe kí ni tó sì ń pọ̀ sí ní ojoojúmọ́ ní rere. ẹ wo bí ìbùkún Ọlọ́run ṣe pọ̀ sínú ayé rẹ̀ nítorí pé Daniel kí ni ó dúró lórí ẹsẹ̀ rẹ̀, òun rìn nínú ìfẹ́ Ọlọ́run, kò jẹ́ kí ohunkóhun kan kó mú òun padà sẹ́yìn. ìwọ náà Ọlọ́run kọ sí ẹnì kọ̀ọ̀kan wa wípé kí ni má gba ohunkóhun kan láàyè láti mú ọ padà sẹ́yìn kó níwájú Ọlọ́run, má gba ohunkóhun kan láàyè láti mú ọ káàrí ọkàn
láti mọ rìn nínú òfin Ọlọ́run gbogbo yòókù tó lè dé bá ayé rẹ̀ mọ̀ wípé lẹ́yìn Ọlọ́run náà sì ni alágbára ni kò sí alágbára kankan náà tálẹ̀ tó padà rẹ̀ ní alágbára níwájú rẹ̀ láti tọ́ padà sẹ́yìn níwájú Ọlọ́run tí sọ wípé ìṣòro tó ń dojú kọ yẹn ò lè borí rẹ̀ jẹ́ kó ti mọ̀ fún wípé irọ́ nípa kì í sálágbára Ọlọ́run nìkan lágbára lẹ́yìn Ọlọ́run náà sì ni tálẹ̀ tó ń padà rẹ̀ ní Ọlọ́run tó sọ wípé wo ó ti tán ọ̀bọ sọ́wọ́ ọ̀tẹ́ gbọ́ jẹ́ kó ti mọ̀ fún wípé kí ni irọ́ ńlá ló pa nítorí kí ni Ọlọ́run nìkan ni Ọlọ́run lẹ́yìn rẹ̀ kò sọ Ọlọ́run kankan mọ́ àníṣe gbogbo tó sọ ti ara rẹ̀ lé kì í ṣe ti tiẹ̀ kò sí nìkan sí pẹ̀lú tiẹ̀ ìwọ nígbà gbogbo ìwọ mọ̀ ìpínlẹ̀ sí tó fún tiẹ̀ yìí ṣẹ́ni tó ń gbàdúrà láti sinmi àti ní àṣálẹ́ ní ọ̀sán àti ní òru ṣẹ́ni tó wá ojú rere Ọlọ́run nígbà gbogbo láì sinmi àti ní àṣálẹ́ ṣẹ́ni tó rìn nínú òfin Ọlọ́run nígbà gbogbo láì sinmi àti àṣálẹ́ ṣẹ́ni tí ó dúdú àti ayọ̀ láti mọ kà láti mọ kẹ́kọ̀ọ́ láti mọ jíròrò ní ọ̀rọ̀ Ọlọ́run àti ẹni tó ń rántí òfin àti àṣẹ Ọlọ́run tó sì ń pa wọn mọ́ ṣẹ́ni tí ó ń ṣe kíni tó ń tẹ́tí sílẹ̀ láti mọ gbóhùn Ọlọ́run láti mọ kíni tọ́lọ́run fẹ́ kó ṣe kíni tọ́lọ́run fẹ́ kí n ṣe àti láti mọ wà níbi tọ́lọ́run bá fẹ́ kó ṣe kíni níbi tọ́wà orí pé tọ́ba ti ń ṣe lé ọ̀rọ̀ títẹ̀ náà yóò di ìyanu ju ti Daniel lọ yóò tayọ ju ti Daniel lọ yóò pọ̀ ní ẹ̀rí rere òwò gẹ́gẹ́ tó àmọ́ ṣe lọ́pọ̀lọpọ̀ ju ọgbọ́n àti màtí òye lọ ju ìrètí àti ìfojúsùn lọ agbára àtúnkù àti lè ṣeré ní orúkọ Jésù ọlọ́gbẹ̀wò ẹnì kọ̀ọ̀kan wa bá ti ń jáde nínú ọ̀sẹ̀ yìí ní orúkọ Jésù amọ̀tílógún bọ́nùgbò bọ́nùgbèga gbogbo mi kébi tí wọ́n ti ń retí yẹ̀yẹ́ àti ẹ̀gà àti ṣubú àti ìgbé àti ìjákulẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa ní orúkọ ti Jésù ọ̀fẹ́sẹ̀ ọlọ́gbẹ̀wò àlékè yóò ṣe wá lógo ju ohun tí wọ́n retí àwòkú tí wọ́n retí látọ̀dọ̀ wa lọ ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù lẹ́mẹ̀ta bàbá mo gbọ́ orúkọ rẹ̀ ga fún ìjẹ́rìí agbára rẹ̀ nínú ayé mi ní ọ̀tún ní òwúrọ̀ nípasẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ìtújẹ́ wípé kí ni ayé mi ò tó mọ ìdààmú àti kúrò àti òṣà àti ṣáàtì kan ṣùgbọ́n bàbá gba ọgbẹ́ àti àdúrà rẹ̀ lọ ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi bàbá mo gbórúkọ rẹ̀ ká mo yọ orúkọ mo sọ wípé mo ṣe fún iṣẹ́ àgbà iṣẹ́ ìgbàlagbà ayé mi ní òwúrọ̀ nípasẹ̀ ẹ̀kọ́ rẹ̀ ibi tí wọ́n tó fi kọ́ mi ní òwúrọ̀ nípasẹ̀ ohùn rẹ̀ tí wọ́n tó tún mi gbọ́ ní òwúrọ̀ nípasẹ̀ pé iṣẹ́ ìgbàlagbà tí wọ́n tó ṣe ní ayé mi ní òwúrọ̀ ìjọ yẹ pé ayé mi ò tún mọ ìdààmú ìkóró owó ṣe iṣẹ́ àti ìpọ́njú àti ìlera mọ́ ògo ní forúkọ rẹ̀ bàbá ògo ní forúkọ rẹ̀ ọmọ ní àwọn wòlíì bàbá gbà ọpẹ́ olùwàgbà yìí títí lèmi ò mọ ìyàn lèmi ò mọ gbórúkọ rẹ̀ ga ìjọpọ̀rẹ́ láyé èyí tí wọ́n ṣe náà ayé mi Ọlọ́run bàbá mo gbórúkọ rẹ̀ ga Ọlọ́run mo gbórúkọ rẹ̀ ga Ọlọ́run mo gbórúkọ rẹ̀ ga èmi àdé mọ̀ bẹ̀rẹ̀ àgbà gbogbo olùwàgbà gbogbo yìí agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù lẹ́mẹ̀ta bàbá mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ̀ ó fún gbogbo agbára gbogbo tí wọ́n ti gbé wọ̀ mí láti mọ tayọ láti mọ ṣeré láti mọ pọ̀ ní orere láti mọ pọ̀ nínú ògo bàbá gba ọpẹ́ àti ìyèmí àdúrà ọpẹ́ rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ayérayé mo gbórúkọ rẹ̀ ká mọ sọ pé ó ṣe èyí fún agbára títayọ tí wọ́n gbé wọ̀ mí àyífá agbára ṣíṣe rere tí wọ́n gbé wọ̀ mí àyífá agbára nílékèta tí wọ́n gbé wọ̀ mí àyí láti mọ tàbí láti mọ lékèta àdígbàgbọ́ lọ́jọ́ gbogbo nínú orere gbogbo ṣíṣe bàbá ọmọ ṣe ọmọ ṣe ẹ̀mí mímọ́ ọmọ ṣe àtọ́jú ọmọ ṣe mo yìn ọ́ Ọlọ́run ayérayé gbogbo ẹ̀mí mímọ́ àyítorí pé èmi ti jára gba nínú rẹ̀ pápátá nípa àṣẹ àti oore ọ̀fẹ́ rẹ̀ àyípọ̀lú agbára ọ̀rọ̀ rẹ̀ tí wọ́n ti fi kọ́ mi ní òwúrọ̀ yìí ògo ni fún orúkọ rẹ̀ bàbá ẹ̀mí mímọ́ àyí láti mọ láti Amẹ́ríkà láti mọ pọ̀ sínú rere ògo yìí láti pẹ́ ní fún orúkọ rẹ̀ àti bàbá mi gba ọpẹ́ olùwàgbà yìí títí èmi ọmọ gbòòrò ká ní ìmọ̀ yorùbá òṣìṣẹ́ ọba àwọn ọmọ agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù tó pọ̀ orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́sà bàbá mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún ọwọ́ ọ̀tún wa agbára rẹ̀ tí wọ́n fi di ọwọ́ ọ̀tún mi mú láti mọ fà mí ga sí lójoojúmọ́ láti mọ gbé mi lórí sókè sá lójoojúmọ́ láti mọ mú mi ṣàṣeyọrí nígbà gbogbo lójoojúmọ́ ìtẹ́nikẹ́ni ò sì ní ṣe àti láti lè dá mi padà sí àbí láti lè rí mi bọ́mọ́ bàbá gba ọgbẹ́ àti ìyẹn mi àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi Ọlọ́run alágbára jùlọ bàbá mẹ̀mí mímọ́ mo yìn ọ́ lógo mo gbórúkọ rẹ̀ ga mo yìn ọ́ lógo mo fọpá àti ìforúkọ rẹ̀ èyí fún ọwọ́ ọ̀tún ọwọ́ agbára rẹ̀ ni èyí tí wọ́n fi di ọwọ́ ọ̀tún mi mọ́ àyè láti mọ gbé mi ga sí ojoojúmọ́ láti mọ gbé mi lékè sí ojoojúmọ́ láti mọ mi tayọ sí ojoojúmọ́ láti mọ mi pọ̀ ní orere sí ojoojúmọ́ ọkọ ní forúkọ rẹ̀ bàbá mẹ̀mí mímọ́ èyí ní forúkọ rẹ̀ atóbi jùlọ ayérayé bàbá gba ọpẹ́ gba yẹmẹ títí lè bí ọmọ yìnyín ọdún tó pòórẹ́ lá
àìní tí wọ́n ṣe máa yé mi ìjẹ́ pé wọ́n sọ mi di àìní kò ṣe mú fáwọn ẹni fáwọn ẹni kàfáà ní gbogbo ògo ní forúkọ rẹ èyí tí wọ́n sọ mi di àìní ẹ̀rù láti jìyà fún àwọn ẹni gbogbo ògo ní forúkọ rẹ ó èyí fún gbogbo ìjọba àti ẹ̀ka àwọn ènìyàn àti gbogbo àjọpọ̀ àti gbèmọ̀ àwọn níbi gbogbo àyè tí wọ́n tún àti wọ́n rà nínú ọ̀rọ̀ yé mi ògo ní forúkọ rẹ ó ṣiṣẹ́ bàbá mẹ̀mí mímọ́ fọwọ́ ọ̀tún agbára tí wọ́n fi tì mí lọ́wọ́ tún mọ́ àyè láti mọ gbé mi lékè sáà láti mọ gbé mi lórí sókè sáà láti mọ mi dájá tó mọ ṣe rere ní gbogbo ọ̀rẹ́ nípa gbogbo àyè fún rere láti mọ pọ̀ lórí àti gbogbo òṣè mímọ́ àti ọmọ àgbà ọ̀sẹ̀ àti àgbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ọlọ́run àánú ọlọ́run orí ọ̀fẹ́ àánú ni mo béèrè fún bàbá ṣàánú fún mi ṣíjú àánú rẹ̀ òbò mi ṣíjú àánú rẹ̀ òbò mi dárí gbogbo tí ń ṣe ṣàtàtìlẹ̀ mi jì mí àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ọlọ́run àánú ọlọ́run orí ọ̀fẹ́ àánú àti orí ọ̀fẹ́ ni mo béèrè fún bàbá ní orúkọ Jésù ṣàánú fún mi dárí gbogbo tí ń ṣe ẹ̀ṣẹ̀ mi jì mí Olúwa ṣàánú fún mi dárí gbogbo tí ń ṣe orúkọ jáde jì mí ọ̀yà sọ mi di mímọ́ nínú rẹ̀ àní mo béèrè fún dáríjì bàbá ní orúkọ Jésù Kristi bàbá dárí ẹ̀ṣẹ̀ mi jì mí bàbá sọ mi di mímọ́ dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí Olúwa sọ mi di mímọ́ àdárí gbogbo tí ń ṣe orúkọ jáde jì mí Olúwa sọ mi di mímọ́ ẹ̀jẹ̀ Jésù lọ́sọ̀rọ̀ fẹ́ àfihàn ẹgbẹ́ pàgbó ṣàkóso ẹ̀ṣẹ̀ mi rẹ̀ àánú ni mo béèrè fún o bàbá dárí jì mí Olúwa sọ mi di mímọ́ ọ̀yà dárí jì mí ọ̀yà sọ mi di mímọ́ tí gbogbo agbára yìí tó fi jọ lọ́dún Olúwa dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí Olúwa sọ mi di mímọ́ dárí gbogbo tí ń ṣe orúkọ jáde jì mí Olúwa sọ mi di mímọ́ gbogbo tí ń ṣe orúkọ ẹ̀ṣẹ̀ mi Olúwa sọ mi di mímọ́ nínú rẹ̀ agbára rẹ̀ ìgbòho àgbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ẹ̀jẹ̀ Jésù lẹ́ẹ̀mẹ́ta bàbá ẹ̀jẹ̀ Jésù tó sọ̀rọ̀ káfà ni mo béèrè fún o ẹ̀yà fi wẹ̀ mímọ́ fi sọ mi di mímọ́ nínú ọ̀pọ̀lọpọ̀ àánú oore ọ̀fẹ́ àti ọ̀nà rẹ̀ nítorí ìṣe òǹfẹ́ àti ọ̀nà rẹ̀ tó wà tó dúró tilẹ̀ wọ́n bá dá ní gbogbo ẹ̀fẹ̀ ẹ̀jẹ̀ Jésù tó sọ̀rọ̀ káfà fi wẹ̀ mímọ́ fi sọ mi di mímọ́ gbogbo ohun tó ń ṣe àkọsílẹ̀ ibi búburú àdára gbogbo tá a kọ nípa mi ọ̀yà ẹ̀jẹ̀ Jésù tó sọ̀rọ̀ káfà rẹ̀ kọ́ pa gbogbo ẹ̀rẹ̀ báyìí fi pa gbogbo ẹ̀rẹ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ gbogbo tí yóò fògo fún Ọlọ́run nínú ayé mi àní gbogbo tí yóò fògo fún Ọlọ́run tí yóò lọ́wọ́ ọ̀dùn sí nínú ayé mi àti gbogbo tí ń ṣiṣẹ́ àwọn kàwọn ọ̀tá àwọn ibi búburú sátà nínú ayé mi fẹ́ ẹ̀jẹ̀ Jésù palẹ̀ gbogbo mọ́ tí gbogbo tí gbogbo kó nínú ayé mi ó yà sọ bí ti mọ́ pọ́pátá nínú rẹ̀ ọkọ́kọ́ nínú òjúwọ̀n ọ̀rẹ́ ìlú ayé mi àbí ní pàtàkì lórí ayé mi mọ́ àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ẹ̀jẹ̀ Jésù Kristi mo béèrè fún bàbá ẹ̀jẹ̀ Jésù Kristi mo béèrè fún ẹlẹ́dà ẹ̀jẹ̀ Jésù Kristi lọ́sẹ̀ nìkan báyìí o ọ̀yà ọlọ́run ayé rẹ̀ ìbàbọ̀ mẹ̀mí mímọ́ nínú ọ̀pọ̀lọpọ̀ àánú àti òrùfà ti ṣe òun fẹ́ rẹ̀ èyí tó wà tó dúró títí láyé ni ẹ̀jẹ̀ Jésù lọ́sẹ̀ nìkan báyìí ọ̀yà fi wẹ̀ mímọ́ ọ̀yà fi sọ mi di mímọ́ fi wẹ̀ mímọ́ ọ̀yà fi sọ mi di mímọ́ àyè fi wẹ̀ mímọ́ o ọ̀yà fi sọ mi mímọ́ nínú ọ̀pọ̀lọpọ̀ àánú àti òrùfẹ́ rẹ̀ nítorí ṣe òun fẹ́ àtàlú ẹ̀ tó wà tó dúró títí láyé ni àyè kí ni gbogbo tí ṣàkọsílẹ̀ búburú kí ni gbogbo tí ṣàkọsílẹ̀ bí kí ni gbogbo tí ṣàkọsílẹ̀ àdára èyí tá a kọ nípa mi ẹ̀jẹ̀ Jésù sọ̀rọ̀ àfi pa gbogbo ẹ̀rẹ́ ẹ̀jẹ̀ Jésù kìí ṣe apá gbogbo ẹ̀rẹ́ ẹ̀jẹ̀ Jésù kìí apá gbogbo ẹ̀rẹ́ ẹ̀jẹ̀ Jésù kìí apá gbogbo ẹ̀rẹ́ ayérayé bá bá nínú ọ̀pọ̀lọpọ̀ àánú àti ọ̀rọ̀ àti ṣe òfin tó wà tó dúró títí dáadáa ni ẹ̀jẹ̀ Jésù sọ̀rọ̀ àfi wẹ̀ mọ́ fi sọ di mímọ́ ẹ̀jẹ̀ Jésù fi wẹ̀ mọ́ fi sọ di mímọ́ àníkọ́ ayé ayé mi rí ìjà ayé mi kí ni gbogbo àwọn nǹkan tí mo ṣe àbí kí ni àwọn nǹkan tó wà nínú ayé mi èyí tí kò fòkó àti ìfún ọlọ́run aláyé tí ni wọn náà máa lọ ròdò sí àti kí ni gbogbo tí ṣiṣẹ́ àwọn táwọn ká ẹ̀rọ ibi mímú ayé mi sẹ́ tí gbogbo ẹ̀jẹ̀ Jésù sọ̀rọ̀ àfi palẹ̀ gbogbo wọn mọ́ ẹ̀yà fi rò wọn dànù ẹ̀jẹ̀ Jésù fi palẹ̀ gbogbo wọn kó dà ayé mi ẹ̀yà fi rò wọn dànù ẹ̀yà kó dànù sùn wọn àní sọ mi mímọ́ pátá nínú rẹ̀ ẹ̀jẹ̀ Jésù sọ̀rọ̀ àfi sọ mi di mímọ́ ẹ̀jẹ̀ Jésù àfi sọ mi di mímọ́ ẹ̀jẹ̀ Jésù àfi wẹ̀ mímọ́ fi sọ mi di pátá nínú rẹ̀ ní orúkọ Jésù Kristi ọ̀yà àní ẹ̀jẹ̀ Jésù Kristi ni mo béèrè fún èyí tó tàṣẹ yìí káfá lè ní ọ̀yà fi mímọ́ fi sọ mi di mímọ́ àìní ìgbà gbogbo lọ́dọ̀ gbogbo níbi gbogbo nínú ìrìnàjò gbogbo àìní ibi kíbi kí ó kiri wà ní gbogbo mẹ́rẹ̀ẹ̀rin àgbàdo ayé sẹ̀ bàbá ẹ̀jẹ̀ Jésù sọ̀rọ̀ àmọ̀dá mi láàrin ẹ̀jẹ̀ Jésù sọ̀rọ̀ àfihàn ìdá mi láàrin ẹ̀jẹ̀ Jésù sọ̀rọ̀ àfihàn mi láàrin àìní wájú ẹnikẹ́ni yóò kó òkèèrè wa àìní kíbi yóò kó òkèèrè wa ní gbogbo pátákì tí wọ́n máa ṣe ẹ̀jẹ̀ Jésù tó sọ̀rọ̀ kábàdì mo béèrè fún o àìní lọ́pọ̀lọpọ̀ àánú rẹ̀ bá ti yọ̀ọ́nù rẹ̀ lẹ́dà ọ̀yà mo fi dá mi láàrin ṣe ọ̀yà fi dá mi láàrin ẹ̀jẹ̀ Jésù sọ̀rọ̀ kábàdì àmọ̀dá mi láàrin ẹ̀jẹ̀ Jésù sọ̀rọ̀ àmọ̀dá mi láàrin ẹ̀jẹ̀ Jésù tó sọ̀rọ̀ kábàdì àmọ̀dá mi láàrin ọ̀yà sọ mi ti mi wọ́n bàtà àìní wẹ̀ mọ́ sọ mi ti wọ́n bàtà nínú rẹ̀ ẹ̀yà wẹ̀ mọ́ sọ mi ti wọ́n bàtà gbogbo tí ṣiṣẹ́ àwọn kàrí àìgbẹ́ gbogbo rẹ̀ yé mi wọ́n bàtà ẹ̀yà àìníkó tí àwọn àti kó wà wọn bàtà kọ́mọ̀sí ní pàtàkì àlọ́ àìmọ́ àìní gbogbo tí ṣe ohun tí ó fògo fún ọ̀rẹ́ tí wọ́n lọ́rùn sí ti bẹ̀rẹ̀ àyẹ̀ tí mo wúlò àti mọ̀ sọ̀rọ̀ rẹ̀ pé àkóyá kó fẹ́ẹ́ ní ìfàdí kó dá kọ́mọ̀sí ní pàtàkì àlọ́ àìmọ́ àìní gbogbo tí ṣàkọsílẹ̀ gbogbo wọn bàtà gbogbo bóyá àìyá ìjésù àkọ́pá gbogbo rẹ̀ bàtà àìní kó ìdáta kó lọ ẹ̀yà kó ìmọ̀ sọ ti wọn bàtà nínú rẹ̀ nítorí òun àti lóko rẹ̀ ní. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi
káwọ́ méjèèjì sókè orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Bàbá kọ́ mi fún lẹ́yìn màtàgbára rẹ̀ èyí tí mi fi mọ̀ wà lójú ọ̀nà rẹ̀ ní gbogbo ọjọ́ ayé mi tó ń kó òun ní dí mi lọ́wọ́ àbí dé mi lọ́nà àbí dá mi dúró láti mọ tẹ̀síwájú nínú lójú ọ̀nà rẹ̀ àbí níwájú rẹ̀ nínú ìfẹ́ rẹ̀ àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi. Èyí náà mi mímọ́ àti agbára rẹ̀ mo béèrè fún agbé wọ̀ mí lódìdí. Èyí náà mi mímọ́ àti agbára rẹ̀ mo béèrè fún agbé wọ̀ mí lódìdí. Ayé rẹ̀ kọ́ mi fún náà mi mímọ́ olùwàkọ́ mi fún agbára rẹ̀. Èyí tí èmi ò fi lè mọ wà níwájú rẹ̀ nígbà gbogbo lọ́jọ́ gbogbo ní gbogbo ọjọ́ ayé mi. Èyí tí èmi ò fi lè mọ rìn níwájú rẹ̀ nígbà gbogbo lọ́jọ́ gbogbo ní gbogbo ọjọ́ ayé mi. Èyí tí èmi ò fi lè mọ dúró lórí ẹ̀ṣẹ̀ mi níwájú rẹ̀ nígbà gbogbo lọ́jọ́ gbogbo níwájú gbogbo ọjọ́ ayé mi. Àní pẹ̀lú gbàgbọ́ ní àtúntò jìnà tó múná tó gbòòrò àyè tó ti múná tó kó bàbá ẹ̀yà kọ́ mi fún ẹ̀mí mímọ́ olùwàkọ́ mi fún agbára rẹ̀. Èyí tí kì yóò ṣe ohunkóhun èyí tó lè di mi àbí débi àbí dábìlú àbí mú mi padà sí àbí mú mi káàrí ọkàn láti mo wà nínú ìfẹ́ rẹ nínú àṣẹ nínú ànínú tọ́ nínú ìkọ́ni rẹ. Bàbá kọ́ mi fún ẹ̀mí mímọ́ Olúwa kọ́ mi fún agbára Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́ Olúwa kọ́ mi fún agbára. Èyí ẹ̀mí mímọ́ àti agbára rẹ mo béèrè fún Olúwa gbé wọ̀ mí lódìdí. Èyí ẹ̀mí mímọ́ àti agbára mo béèrè fún Olúwa gbé wọ̀ mí lódìdí. láti ọ̀rọ̀ bá kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ ṣe ẹ̀yà kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ ẹ̀yà kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù. Káwọ́ méjèèjì sókè orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí tí èmi ò fi lè mọ jẹ́ aládùúrà àti ọlọ́pẹ́ níwájú rẹ̀ tayọ ojú táwọn ọjọ́ tó kù wá lọ. Wọ́n fi ìtara gbàdúrà yẹn mọ́ wòran mọ́ ṣàwàdà mọ́ fọwọ́ yẹpẹrẹ mú àdúrà yìí. Wo agbára yìí lọ wà nínú Dáníẹ́lì ọgbọ́n tá a sọ ni àní Dáníẹ́lì sì tayọ ojú gbogbo ènìyàn lọ nítorí pé kí ni Ọlọ́run wà pẹ̀lú rẹ̀. Kí ló mú kọ́lọ́run kó wà pẹ̀lú ẹni tó fi tayọ ojú gbogbo ènìyàn lọ? Kí ló mú kí Dáníẹ́lì kọ́ tayọ ojú gbogbo ènìyàn kọ́ kí wọ́n sì mọ gbógun tì kí àwọn tí wọ́n gbógun tì kí àwọn gangan fúnra wọn kí wọ́n sì run dànù àti àwọn àti gbogbo ilé wọn. Nítorí pé kí ni Dáníẹ́lì ó kún fún agbára àti ẹ̀mí mímọ́ Ọlọ́run àlàyé láti jẹ́ni tó ń gbàdúrà láì sinmi àti láṣàárẹ̀ láì jẹ́ni tó yin Ọlọ́run lógo láì sinmi àti láṣàárẹ̀ ètò nǹkan ò sì lè dí lọ́wọ́ láti mọ képe Ọlọ́run yẹn. Òun ló fún ní ìgboyà débi wípé ńgbà tí wọ́n pàṣẹ wípé ẹni tí ó bá ti lè képe Ọlọ́run Dárísì á gbé ọ̀ṣọ́ sínú òkè náà kò dẹ́rù bá ikú tí wọ́n fi dúnkòkò mọ́ kò sí kí ni kò dẹ́rù bá nítorí pé ó ní agbára àti ẹ̀mí mímọ́ Ọlọ́run wà nínú ayé rẹ̀ èyí tó tayọ tó ń ga tó sì kún fún agbára láti mọ ìgbàdúrà. Wọ́n náà béèrè fún agbára wọn yìí ó nílò rẹ̀ èyí ní ọmọ mú ọ̀tá yọ nígbà gbogbo. Kò sí ìgbésẹ̀ tí wọ́n lè mọ gbé kò sí ìkórè àjọpọ̀ tí wọ́n lè mọ kórè àjọpọ̀ níbi nípa títí ẹ̀ kò lè ṣe ọ ní kankan wọ́n yà sọ fún dànù ni. So mo ń sún ní tí mo fẹ́ kí ẹ̀rọ kù sí láti gbàdúrà dáadáa nítorí pé Ọlọ́run ti dá ọ ó ti fi gbogbo agbára àti àṣẹ fún ọ wọ́n ló kù sí láti rí lò. So káwọn méjèèjì sókè orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Èyí lẹ́mìí mímọ́ àti agbára rẹ mo béèrè fún ẹlẹ́dà Olúwa gbé wọ̀ mí lódìdí. Èyí lẹ́mìí mímọ́ àti agbára mo béèrè fún atóbi jùlọ Olúwa gbé wọ̀ mí lódìdí. Èyí tí èmi fi lè mọ ní ìtara àti ìgboyà àìnígbà gbogbo lọ́jọ́ gbogbo níbikíbi yóò tún bọ̀ wá àyìn láti mọ kéde owó Ọlọ́run aláṣẹ láti lè mọ iye ìwọ Ọlọ́run aláṣẹ àyìn láti mọ gbórúkọ rẹ̀ ká àyìn láti mọ wá ojú rẹ̀ nígbà gbogbo tẹ́nikẹ́ni ò lè ṣe láti lè takò bí abidemi lọ́nà àdúrà rẹ̀ ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi. Ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ rà bàbá gbé wọ̀ mí lódìdí. Mo béèrè fún akọ̀tún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ sẹ́ Olúwa gbé wọ̀ mí. Mo béèrè fún akọ̀tún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ sẹ́ Olúwa gbé wọ̀ mí. Èyí tí mo fi lè mọ kékeré Ọlọ́run aláyé láì sí mi àti Násárẹ́tì ní ọ̀sán àti lóòrọ̀. Èyí tí mo fi lè mọ gbàdúrà sí Ọlọ́run aláyé pẹ̀lú ìtara ńlá pẹ̀lú gbàgbọ́ ńlá àní pẹ̀lú mísínà èyí tó ga tó ní gbogbo tó lókè jùlọ. Òun tí òun kò lè ṣe àìláti dàdúró àbí tí lọ́wọ́ àbí tẹ̀lé lọ́nà àbí dúkọ̀ kọ̀ọ̀kan mi bàbá ayakun fún ẹ̀mí mímọ́ ayakun fún agbára rẹ̀ ayakun fún ẹ̀mí mímọ́ ayakun fún agbára rẹ̀ ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ mo béèrè bẹ́ẹ̀ oyàgbéwọ̀ mi ní àkọ́tútù jáde wá lọ etí ìgboyà àti tààrà ṣẹlẹ̀ mo kẹ́kọ̀ọ́ Ọlọ́run aláyé etí yóò so okòwò tó lè jókòó àbí débi lọ́nà àyè láti mọ kẹ́kọ̀ọ́ Ọlọ́run aláyé àyè láti mọ yin Ọlọ́run aláyé láti mọ gbàdúrà bí sí Ọlọ́run nígbà gbogbo Olúwa gbéwọ̀ mi oyàkun fún ẹ̀mí mímọ́ oyàkun fún agbára oyàkun fún ẹ̀mí mímọ́ oyàkun fún agbára oyàkun fún ẹ̀mí mímọ́ oyàkun fún agbára èyí náà má tàgbà mo bẹ̀ fà gbéwọ̀ mi lódìdí èyí náà má tàgbà mo bẹ̀ fà gbéwọ̀ mi lódìdí ìdẹ́bi mi máa ti agbára rẹ̀ ní obìnrin fún ọmọdé tí wọ́n agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù Kristi. Káwọ́ méjèèjì sókè bàbá kọ́ mi fún lẹ́bí máa tagbára rẹ̀ èyí tí yẹ pé ní gbogbo ọjọ́ ayé mi nínú ìfẹ́ rẹ̀ nínú àṣẹ rẹ̀ nínú àgbà nínú ìtọ́ nínú ìkọlẹ̀ lèmi ọmọ wa
èmi ò ní fìgbà kọ̀ọ̀kan kúrò nínú òfin nínú àṣẹ àti ìlànà rẹ̀ òfin rẹ̀ àṣẹ rẹ̀ ìlànà rẹ̀ kò ní fìgbà kan kúrò nínú mi èmi ọmọ ṣàṣàrò nínú rẹ̀ ní àìsí ìgbàjásọ ní ọ̀tún rẹ̀ pẹ̀lú ayọ̀ àti inú dídùn. Olúwa kọ́ mi fún lẹ́mìí mímọ́ àti agbára rẹ̀ èyí tó jẹ́ wípé kí ni nígbà gbogbo ní ọjọ́ gbogbo ní ayé mi èmi ò mọ wà níwájú rẹ̀ nínú ìlànà rẹ̀ nínú ìtọ́ nínú ìkọ́ni rẹ̀ òfin rẹ̀ àṣẹ rẹ̀ ìlànà rẹ̀ lẹ́nu mi àyínkòlùkù nínú èmi tí mo fi ayọ̀ àti dídùn ṣàṣàrò nígbà gbogbo ìjẹ́ pé èmi ò sì mọ yọ̀ gẹ́gẹ́ bí ìwọ náà sì wípé kí sá ti mọ yọ̀ ètò pé kí ni gbogbo kìtì bẹ lájú mi ìwọ sọ ìpẹ̀tẹ́lẹ̀ àdúrà rẹ̀ ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi èyí lẹ́mìí mi máa ti agbára ní gbogbo èrè fún ọba gbé wọ̀n lójijì èyí lẹ́mìí mi máa ti agbára ní gbogbo èrè fún ayé gbé wọ̀n lójijì ooo èyí tí mo fi jà agbára nínú ìjọ àti wà lọ àyè láti mọ orin inú ìfẹ́ nínú àṣẹ nínú àná nígbà gbogbo olóògbé ayé mi àyè jù àti wà lọ àyè láti mọ gbé níwájú nígbà gbogbo àti wà lọ àyè láti mọ ní èyí tájú àti wà lọ nínú rẹ nínú kíkà ní kẹ́kọ̀ọ́ ojú sẹ́sà nínú rẹ pẹ̀lú àyè tuntun àyè láti mọ yọ níwájú rẹ èyí tí òun kọ́ ò lè ṣiṣẹ́ àyè láti dàbí wà lójú lọ́wọ́ bàbá kọ́ mi fún lẹ́mìí mímọ́ olùwàkùnrin agbára rẹ èyí lẹ́mìí mi máa ti agbára ni mo béèrè fún olùwàgbọ̀wọ̀ mi dídí èyí lẹ́mìí mi máa ti agbára ni mo béèrè fún olùwàgbọ̀wọ̀ mi dídí àyè láti dúró lórí ẹsẹ̀ rẹ àyè láti mọ gbé nínú ìfẹ́ rẹ àyè láti mọ nínú àṣẹ rẹ àyè gẹ́gẹ́ bí ọ̀rọ̀ gẹ́gẹ́ bí àṣẹ nígbà mo lójú ayé rẹ èyí tí èmi ò fi lè bojú wẹ̀ ìlànà alágbèrè òtún wọlé bàbá kọ́ mi fún lẹ́mìí mímọ́ olùwàkùnrin fagbára èyí lẹ́mìí mi máa ti agbára ni mo béèrè fún agbọ̀wọ̀ mi dídí èyí lẹ́mìí mi máa ti agbára ni mo béèrè fún agbọ̀wọ̀ mi dídí èyí tí èmi pẹ̀lú àyè àti nínú àjàráyà àyè mi fún mọ̀kà àyè mi fún mọ̀kà olùmí òtún lòrò àyè mi sàn ní òfin rẹ àyè mi sì mọ yọ nígbàgbọ́ lọ́jọ́ gbogbo àyè kí mi ó kọlu wa àyè ní okòwò tí mo lè bá àgbà nínú gbogbo yóò ṣe lè bára mi bàbá kọ́ mi fún ẹ̀mí mímọ́ Olúwa kọ́ mi fún agbára rẹ Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́ Olúwa kọ́ mi fún agbára rẹ àyè tí mi fi mọ́ tayọ ní gbogbo ọ̀nà Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́ Olúwa kọ́ mi fún agbára rẹ Olúwa ní agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù káwọ́ méjèèjì sókè bàbá kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ nínú rẹ kí tó ń bọ̀ jẹ́ iná àti ara jónirun fún gbogbo àwọn tí wọ́n pè àwọn ìka ènìyàn ẹni bíi sẹ́tẹ́ndà tàbí kìrìkìrì gbogbo kọ́ mi fún lẹ́yìn máa tagbára rẹ̀ kí tó bọ̀ jẹ́ àpáta ìdìbò lù èyí jẹ́ pé àrí gbogbo ẹni tó bá kọlù lọ afọ́ tútù èyí tí má ti kọlù alọ́lùlù ní jújà àtẹ̀yìn wá lọ òòrí Dáníẹ́lì ni nítorí pé Ọlọ́run kún fún agbára ó di iná àti ara jónirun fún gbogbo àwọn níbí ó di àpáta ìdìbò lù fún gbogbo àwọn níbí gbogbo àwọn tí wọ́n dìtẹ̀ sí gbogbo àwọn tí wọ́n gbogbo ti ẹ̀rí tó ṣẹlẹ̀ sí wọn ni àní àwọn àtàwọn ọmọ wọn àti àwọn aya wọn gbogbo nǹkan pátá àkó sínú òkè náà pátá láì pẹ́ yọ kan àkó wọn sínú òkè náà ẹni tí a kó ní gbèkùn nìyẹn o àwọn ọmọ òlúlá lọ kó sínú gbèkùn àti ìdílé wọn nítorí pé kí ni ó ní ẹ̀mí àti agbára Ọlọ́run ayé rẹ̀ tí ń ṣe iná jónirun àti àpáta jìgbòlù òyà wọn náà kí Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ ṣe ìjẹ́ pé nínú rẹ̀ ìmú ń jẹ́ iná jónirun àti àpáta ìdìgbòlò àyètútù àti ìrọ̀lá fún gbogbo àwọn ẹni bẹ́ẹ̀ ní gbogbo àwọn ẹnìkan yẹn ìjẹ́ pé gbogbo ẹnikẹ́ni tó bá kọ́ lóbi afọ́tò èyí tí máa ti kọ́ láti lò lólo àdébí gbà gbogbo ẹjọ́ gbogbo jíjó orin wọn mọ̀ jẹ́ fún mi sẹ́ àdúrà rẹ̀ dá ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi èyí náà mi máa ti agbára rẹ̀ mo béèrè fún bàbá gbé wọ̀ mí lódìdí èyí náà mi máa ti agbára rẹ̀ mo béèrè fún Olúwa gbé wọ̀ mí lódìdí èyí náà mi máa ti agbára rẹ̀ mo béèrè fún àyè àkọ́tún kọ́ mi fún lẹ́gbàá àti agbára rẹ̀ àyè tó tàbí wà lọ Olúwa àyè ọjẹ́ iná ara àti àjọyọ̀ àyè fún gbogbo àwọn ẹni bẹ́ẹ̀ gbogbo àti àwọn ìka gbogbo àti àwọn àti gbogbo àgbà àṣìṣe àti gbogbo ìgbìmọ̀ àti gbogbo àti òṣàmọ̀ gbogbo lórúkọ Jésù Kristi ẹ̀yà kọ́ mi fún lẹ́gbàá mi máa ti agbára rẹ̀ ṣe àyè kí mo tó ọjà àpáta ìbò nínú rẹ̀ àyè tútù àti ìwọ́n lọ pátápátá àyè kí gbogbo ẹgbẹ́ tó máa kọ̀ ní àmọ́ fọ́ tútù èké tí máa ṣe kò láti mọ lọ lòlò pátápátá àti àwọn àti gbogbo àgbà àti gbogbo kọ́ àti gbogbo mọ́ wọn àyè ẹ̀kọ́ yìí lọ́kọ̀ bàbá kọ́ mi fún lẹ́gbàá mímọ́ Olúwa kún fún agbára rẹ̀ Olúwa kún fún lẹ́gbàá mímọ́ Olúwa kún fún agbára rẹ̀ Olúwa kún fún lẹ́gbàá mímọ́ Olúwa kún fún agbára rẹ̀ tọ́bi di náà àti àràjò nínú ẹ̀jọ̀ àti wọn lọ àyè kí tí wọ́n gbọ́ ní náà àti àràjò nínú ẹ̀jọ̀ àti wọn lọ àyè láti mọ ọrùn láti mọ ojú ọrùn tí gbogbo tẹ́rù àyè gbogbo tí ṣe gbogbo ọ̀tá àwọn kàdé ẹgbẹ́ gbogbo rẹ̀ àti gbogbo agbára akọ́bátà gbogbo àti àti gbèmọ́ wọn àti pẹ́pẹ́ wọn àti òsàn wọn àyè láti mọ kọ́ gbogbo àwọn ẹgbẹ́ gbogbo àyè láti mọ lò wọn nínú láì kú sí kẹkẹ àti gbogbo àti gbogbo àti gbèmọ́ wọn àyè láti jẹ́ pé tí wọ́n bá kọ́ ọ̀rọ̀ àyè wọ́n mọ̀ fọ́ tútù àyè pápátá Olúwa kún fún ẹ̀mí mímọ́ Olúwa kún fún agbára rẹ̀ Olúwa kún fún ẹ̀mí mímọ́ Olúwa kún fún agbára rẹ̀. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù káwọ́ méjèèjì sókè bàbá kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ sọ mi di ẹ̀rù ńlá àti jìnjìnlá nínú rẹ̀ wo Dáníẹ́lì di ẹ̀rù ó di jìnjìnì débi wípé ọba pàṣẹ wípé ẹnìkan kò tún gbọdọ̀ sin Ọlọ́run òun mọ́ bí kò sí pé Ọlọ́run Dáníẹ́lì
àkókò ni ò sí ìbàdí ká fà balẹ̀ kátàbà káwọn ẹsẹ̀ bíbélì dáadáa á rí bó ṣe kí ọlọ́run yẹn á rí bó ṣe júbọ ọlọ́run yẹn ìyẹn ọlọ́run tí ń ṣe òrìṣà ni o ọlọ́run tẹ́ pé òrìṣà yìí tí ò sí kíni o nítorí pé agbára àti ẹ̀mí ọlọ́run tó tayọ ń bẹ nínú ayé Daniel nítorí pé agbára àti ẹ̀mí ọlọ́run gbé ní Daniel sì dorí orí ẹsẹ̀ rẹ̀ àti pé ọba pàṣẹ wípé kíni ẹnìkan kò tó gbọdọ̀ sin ọlọ́run mìíràn mọ́lẹ́rọ̀ tẹ́lẹ̀ ẹni tá a kọ́ ní pé ni wọ́n ní ẹnìkan kò gbọdọ̀ sin ọlọ́run àbí kò sin ọlọ́run rẹ̀ so kò síbi tó lè wà wọ́n sọ pé ìyìnsì lórílẹ̀‐èdè mi wọ́n sọ pé ìyìnsì nílùú mi wọ́n sọ pé ìyìnsì láàrin ẹbí ará àti ọ̀rẹ́ mi ibi gbogbo tó bá wà tí wọ́n bá ti dúró lórí ìṣẹ̀lẹ̀ pẹ̀lú ọlọ́run wo ọmọ tayọ ni gbogbo ènìyàn ọmọ rẹ ọmọ wá rí fún ọ ni ìgbà ayé rẹ yóò mú kí gbogbo ènìyàn kọ́ ọmọ wá sí ọ̀dọ̀ ọlọ́run kí wọ́n mọ̀ láti sin ọlọ́run so gbọ́ ọ̀rọ̀ ọlọ́run dúró lórí ẹsẹ̀ tó ní ó ní máa yọ ìtòkù gbogbo òkè tó wà níwájú òun ti mú ọgùn so káwọ́ méjèèjì sókè porúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta olúwa ilé mi máa ti agbára rẹ̀ dá ètí èmi fi lè jẹ́ ẹ̀rù ńlá pátápátá nínú rẹ̀ àti jìnjẹ́ pátápátá nínú rẹ̀ fún gbogbo àwọn ènìyàn ní gbogbo àwọn ènìyàn àwọn ẹ̀ka ènìyàn débi wípé kìnìún àní gbígbé mi àní wọ́n mọ̀ jẹ́ gbígbé mi fún mi ìtọ́pẹ́ ìwọ ọlọ́run ẹ̀rù tó ń gbé gbogbo tí ń ṣẹ̀rù mi tìǹtì tí ń gbé gbogbo jìnjìn mi olúwa tí èmi fi máa gbé gbogbo tí ń jẹ́ ẹ̀rù àwọn ènìyàn mi àti jìnjìn àwọn ẹni bí mi olúwa gbé wọ̀ mí ló ti di àdúrà rẹ̀ náà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi bàbá mo béèrè fún iná mi mímọ́ àti agbára rẹ ṣe olùwàgbéwò mi lódìdí ayé ẹ kọ́ mi fún iná mi mímọ́ rẹ olùwàgbéwò mi fún agbára rẹ olùwàgbéwò mi fún iná mi mímọ́ olùwàgbéwò mi fún agbára rẹ òyà nínú rẹ òyà wà pọ̀ sọ ní ti ẹ̀rù lájú ti wà lọ ìwọ ọlọ́run ẹ̀rù tó gbé gbogbo tí ń ṣe ẹ̀rù mi ìdí mo ṣe ké orúkọ Jésù Kristi òyà nínú rẹ wà pọ̀ sọ ní ti ẹ̀rù ńlá ètò gbé gbogbo tí ń ṣe ẹ̀rù mi wà pọ̀ sọ ní jìnnìjìnnì ńlá nínú rẹ àyètò gbé gbogbo jìnnìjìnnì mi àyètò gbé gbogbo kíbi tá a bá ti kó àjọpọ̀ nípa bíbí gbogbo ro èyí náà àti ikọ́ àyàwó tí wọ́n ká àyẹ̀gbogbo mi jáde pépé iṣẹ́ mi nípa ṣe mi ọ̀ bàbá ikú àti látara ìlú ọmọ tí wọ́n ká ṣe àyẹ̀ṣẹ́ gbogbo bí kíbi tá a bá ṣe ṣe mi àníire ní ọmọdé àti fún mi èyí yóò sì máa pàyà sórí ní mi bàbá kọ́ mi fún ní ẹ̀mí mímọ́ olùkọ́ mi fún agbára rẹ̀ ọ̀yà kọ́ mi fún ní ẹ̀mí mímọ́ olùkọ́ mi fún agbára rẹ̀ àyẹ̀kọ́ aṣọ ti ẹ̀rù ló gbé ẹ̀rù ní bàbá nínú rẹ̀ ẹ̀rù ńlá tó borí gbogbo ẹ̀rù tó gbogbo ti ṣe ẹ̀rù mi nínú bàbá olùkọ́ gbogbo jìnnìjìnnì náà tó borí gbogbo jìnnìjìnnì àyè tó gbé gbogbo jìnnìjìnnì àyè bàbá lórúkọ Jésù ọ̀yà kún fún ẹ̀mí mímọ́ ọ̀yà kún fún agbára rẹ̀ èyí tí ó mú kí agbẹ́yẹ gbà àwọn ènìyàn gbà àwọn ènìyàn àyè kí wọ́n mọ gbúrò bẹ́ẹ̀ àyè kẹ́gbẹ́ ní pàṣẹ tèmi àyè wọ́n sì mọ wárí rẹ̀ àyè láti mọ sin wọn lọ́rùn nìkan lóṣù láti gbẹ́kẹ̀lé wọn nìkan láti mọ kékeré wọn lọ́rùn nìkan àyè láti mọ fún ìpàdé fún wọn lọ́rùn nìkan bàbá kún mi fún ẹ̀mí mímọ́ ọ̀yà kún fún agbára rẹ̀ ọ̀yà kún fún ẹ̀mí mímọ́ ọ̀yà kún fún agbára rẹ̀ sọ́bí tí ẹ̀rù ńlá èyí tó gbogbo ti ń ṣe ẹ̀rù mi sọ́bí tí jìnnìjìnnì ńlá èyí tó gbé gbogbo ti ń ṣe jìnnìjìnnì mi tí gbogbo agbára tó fi ọ̀yà kún fún ẹ̀mí mímọ́ ọ̀yà kún fún agbára èyí náà má tagbára gbogbo agbàdúrà ní orúkọ Jésù Kristu Olúwa wa àmín 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 ní orúkọ Jésù amen káwọn méjèèjì sókè orúkọ Jésù lẹ́mẹ̀ta wo mọ́ fàdúrà yìí sí o mọ́ sọ wípé àdúrà kan náà là ń gbà lójoojúmọ́ wo Daniel àdúrà kan náà ní gbà lójoojúmọ́ tí tó fi rí ẹ̀tọ́ rẹ̀ gbà ọgbọ́n ni àní Daniel gbàdúrà òkè pẹ̀lú ọ̀rọ̀ títí 21 days ọlọ́run ti dáadáa ó lè lò láti bí ọjọ́ kọkànléní ogún ọjọ́ àti ẹyọ kan ṣùgbọ́n Daniel rí ìdáhùn àdúrà rẹ̀ nígbà tí Daniel bá tó akẹ́gbẹ́ lọ́dọ̀ wà pé kí ni ti ń ṣẹlẹ̀ àti àwọn balógun pásíà ni wọ́n dá àdúrà rẹ̀ dùn wọ́n dáhùn béèrè rẹ̀ dùn so títí tí ó fi tẹ̀ lọ́wọ́ ọgbọ́dọ̀ mọ kígbe ọlọ́run náà ni wo títí tó fi kú òun ayé ọgbọ́dọ̀ mọ gbàdúrà yẹn náà níṣẹ́ ọgbọ́n ti Jésù ẹ mọ gbàdúrà láti mi àtàṣàlẹ̀ ọ̀tá yín kò sinmi ó dún ramọ́ramọ́ ni ètò tó gbọ́dọ̀ mọ béèrè fákọ̀tọ̀ agbára lójoojúmọ́ so káwọn méjèèjì sókè orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta gbogbo tí ń ṣe ilẹ̀ mi gbogbo tí ń ṣe ògo mi gbogbo tí ń ṣe ìpín mi ẹ̀tọ́ mi mo ṣetán láti lò wọ́n ayérayé kọ́ mi fún nẹ́ẹ̀mí mi máa tàgbára rẹ wọ́n fẹ́ gbàgbọ́ ẹ̀ padà kọ́ mi fún nẹ́ẹ̀mí máa tàgbára rẹ kí bẹ̀rẹ̀ sí ní gbàgbọ́ ẹ̀ padà báyìí pẹ̀lú ìrànlọ́wọ́ àtàtìlẹ́yìn rẹ gbogbo ẹ̀kọ́ bẹ̀rẹ̀ sí ní gbégbá padà fún mi àdúrà rẹ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi bàbá iná mímí máa ti agbára rẹ mo bèrè fún agbóhùn lódìdí iná mímí máa ti agbára rẹ mo bèrè fún agbóhùn lódìdí iná mímí máa ti agbára rẹ dà olúwagbóhùn lódìdí ohun gbogbo tí ń ṣe ilẹ̀ mi ohun gbogbo tí ń ṣe ìgbé mi ohun gbogbo tí ń ṣe ògo mi ohun gbogbo tí ń ṣe ìṣeré mi àti àjọ ńlá mi bàbá mo fẹ́ gbà padà lẹ́yìn wọ ẹyọ kan olúwakùn fúnlẹ̀ máa ṣàbáyé sílẹ̀ gbà padà báyìí ọ̀yàkùn fúnlẹ̀ máa gbà ẹyọ kọ́bẹ̀ sí ti wíwọ̀ padà fún báyìí ọ̀yàkùn fúnlẹ̀ máa gbogbo ẹni bẹ̀rẹ̀ sí gbogbo ẹ̀ padà báyìí àní pẹ̀lú ìrànlọ́wọ́ àti lẹ́yìn rẹ̀ sẹ́ bàbá lórúkọ
Jésù Kristi ya kí bẹ̀rẹ̀ sí gbàgbọ́ ẹ̀ padà báyìí àyìnbó ọkọ̀ bẹ̀rẹ̀ sí ti gbé wa padà fún báyìí àyìnbó ọkọ̀ bẹ̀rẹ̀ sí ti gbé wa padà fún báyìí àyìnbó ọkọ̀ bẹ̀rẹ̀ sí ti gbé wa padà fún báyìí àyìnbó gbogbo tí ń ṣe ilẹ̀ mi gbogbo tí ń ṣe ìpè mi gbogbo tí ń ṣe ògo mi àyìn ìgbéga mi àwọn oríṣiríṣi mi àwọn òṣèré mi yóò orúkọ Jésù Kristi ya kọ́ bẹ̀rẹ̀ sí ti gbé wa padà fún báyìí tí gbogbo agbára tó fi jọ lọ́rùn ni àyìnkọ́ bẹ̀rẹ̀ sí ti gbé wa fún mi gbogbo ọ̀rọ̀ tó bá fi jọ lọ́rùn ni àyìnkọ́ bẹ̀rẹ̀ sí ti gbé wa fún mi bàbá bí àṣìlú àṣìlú agbára rẹ ya kọ́ mi fún ẹ̀mí mímọ́ ya kún fún agbára rẹ ya kún fún ẹ̀mí mímọ́ ya kún fún agbára rẹ ya kún fún ẹ̀mí mímọ́ ya kún fún agbára rẹ pẹ̀lú àtìlẹ́yìn rẹ sẹ́ ya gbogbo tí ń ṣe ilẹ̀ mi àti gbogbo tí ń ṣe ìpè mi àti gbogbo tí ń ṣe ògo mi àti gbogbo tí ń ṣe gbogbo àti gbígbà mi gbogbo tí ń ṣe àwọn olóore aláàlúdọ̀ lọ́wọ́ mi ya kí bẹ̀rẹ̀ sí gba gbogbo padà báyìí àti gbogbo kọ́ bẹ̀rẹ̀ sí ti gbà padà báyìí àti bẹ̀rẹ̀ sí gba gbogbo padà báyìí àti pẹ̀lú ọ̀rọ̀ pàtàkì rẹ̀ kí bẹ̀rẹ̀ sí gba gbogbo padà báyìí àti bẹ̀rẹ̀ sí gbogbo padà báyìí àti bẹ̀rẹ̀ sí gba gbogbo padà báyìí àti bẹ̀rẹ̀ sí gba gbogbo padà báyìí ní orúkọ Jésù. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù káwọ́ méjèèjì sókè. Oríire ni pé kí ọmọ ṣiṣẹ́ kí o sì mọ kórè ayọ̀. Dájẹ́lù kórè ayọ̀ pẹ̀lú bó ṣe wà nínú ìgbèkùn tó ọgbọ́n ni àní aṣọ pé bẹ́ẹ̀ ni Daniel yìí sì ń ṣe rere ní ìgbà ọjọ́ ọba Darius àti ìgbà ìjọba Kúrúsìs ará Pẹ́rísíà. Èyí pé ọba tó wà nígbà tí wọ́n fi parọ́ mọ́ tí wọ́n fi ẹ̀sùn kan àti èyí tí ó tún sí níbẹ̀ Daniel sì ṣe rere lọ ní pé ó ń tayọ ó ń pọ̀ sí rere ó ń kórè ayọ̀ kò máa ní kò mọ̀ ṣe kò mọ̀ ṣe wo ò lè jẹ́ ti Ọlọ́run kọ́ wa mọ́ kórè àyọ̀jọ kọ́ mọ́ ṣiṣẹ́ kó tó mọ́ jẹ gbèsè no kì í ṣe ṣiṣẹ́ kì í ṣe ìpín rẹ̀ èyí tó fi gbọ́dọ̀ fi dára gbàdúrà yìí wo tọ́gbà tó ti jẹ́ ti Ọlọ́run yẹn gbogbo tọkọ̀ rẹ fẹ́ ní rere ọyọ kọ́ mọ́ tó ọlọ́wọ́ ni àṣẹ Ọlọ́run ni ẹ̀gbọ́n tó ní sàmúsọ ni ó ní ire àti àánú ní ọmọ tọ̀bílẹ̀ lọ́jọ́ gbogbo kọ́ sọ pé ìpọ́njú ó sì gbèsè iṣẹ́ ó ní ó dòrò lé mi lórí aago mi sì kó má kùn wọ́n sílẹ̀ kò sọ wípé kí ni ó dòrò lé mi lórí aago mi kò kún débì kan àbí kò tó ó ní ó kún má kùn wọ́n dà sílẹ̀ ọgbọ́n tó wí ni ó ní ó tẹ́tẹ́ bó jẹ sílẹ̀ níwájú mi lójú àwọn ọ̀tá mi kì í ṣe pé lẹ́yìn wọn ìjọba ní pèsè ó yẹ kó ó nídàá tí mo fara pamọ́ láti ṣe rere ó yẹ kí gbogbo ojú wọn mọ rí ẹni tó bá sọ wípé lẹ́yìn èkó sí tọ́jọ́ pé ojú òun ni yóò lọ sí gẹ́gẹ́ bí àwọn tí wọ́n gbógun ti Daniel ni káwọn méjèèjì sókè Ọlọ́run ìwọ lolùkórè tòótọ́ iná mi mímọ́ àti agbára rẹ̀ dà èyí tí mi fi mọ kórè ayọ̀ lọ́pọ̀lọpọ̀ ní ẹ̀dúrà ìṣòro ẹ̀yà kórè àṣẹ tó bẹ̀ tí o ṣe láti gbà ìkórè tó kún fún ọ̀pọ̀lọpọ̀ ìbùkún ògo ọlá ìwà títúbi àtàgbára rẹ̀ èyí tó kún fún gbogbo ṣíṣe ìbúrẹ́ rẹ̀ pé látòkè wá bàbá ya kún fún àgbàtì nígbà tí mo kórè wọ̀nyí àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi iná mi máa jẹ agbára rẹ mo béèrè fún Ọlọ́run olùkórè tòótọ́ mo béèrè fún iná mi máa jẹ agbára rẹ sẹ olùdàgbé wọ mi ayérayé òwúrọ̀ akọmi fún iná mi máa jẹ agbára rẹ sẹ èyí tí èmi fi máa kórè ayọ̀ lọ́pọ̀lọpọ̀ àìní ọ̀pọ̀lọpọ̀ ní ẹ̀túndà tí kò dájọ́ fún ra sílẹ̀ tó bẹ́ẹ̀ tí kò ṣe láti gbà ìkórè ayọ̀ tó fún ọ̀pọ̀lọpọ̀ ìbùkún ògo ọlá ẹwà ìgbéga àti ìṣọrí àti oríire bọ́bàtà èyí tó fún gbogbo àṣeyọrí ìmúṣẹ ìrọ̀lẹ́ bọ́bàtà èyí tí ó fún gbogbo ṣiṣẹ́ ẹ̀bùrú lẹ́lẹ́ ẹ̀bùrú pẹ̀lú ayọ̀ látòrí tẹ̀mí mọ́ wa òórùn ojú ṣàkóso fún ẹ̀gbà tàbí kí mẹ̀rẹ̀ sí kórè ayọ̀ àdínkù fún ẹ̀gbà tàbí kí mẹ̀rẹ̀ sí kórè ayọ̀ bàbá iná mi máa jágbá mọ́bìnrin wá gbé wọ̀n mi dídì iná mi máa jágbá mọ́bìnrin wá gbé wọ̀n mi dídì iná mi máa jágbá mọ́bìnrin wá gbé wọ̀n mi dídì látọ̀ bá kún fún ẹ̀gbà tàbí rẹ̀ sẹ́ èyí mo fi mọ́ kórè ayọ̀ lọ́pọ̀lọpọ̀ pẹ̀lú ọ̀rọ̀ wọn àti àtìlẹ́yìn rẹ̀ ní àyè tó dájú sẹ́kọ̀ọ́ dájú àkórè àṣẹ tó bẹ̀ tí kò sẹ́lá ìgbàdé mi wípé àmọye gba àwọn ènìyàn àyọ̀dọ̀ gba àwọn ènìyàn àyọ̀mọ̀ jàǹfààní rẹ̀ ayé owó sọ̀rọ̀ fún gbogbo rẹ̀ ọ̀nà ìtura ti tó bẹ̀ dágbára rẹ̀ bàbá kún fún ẹ̀mí mímọ́ olúwa kún fún agbára kún fún ẹ̀mí mímọ́ olúwa kún fún agbára olúwa kún fún ẹ̀mí mímọ́ olúwa kún fún agbára iná ìmọ̀ àtàgbà tí wọ́n gbogbo ìfà gbogbo méjì ní orúkọ Jésù. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù orúkọ Jésù lẹ́mẹ̀ta olúwa bọ́n ti ń jáde nínú ọ̀sẹ̀ wọ nọ́ọ̀sẹ̀ tuntun mìíràn lọ ọ̀yá bùkún mi lọ́pọ̀lọpọ̀ ṣe mí lẹ́ni tí ń tayọ̀ tí ń ṣe rere ní gbogbo ọ̀nà rẹ̀ nà lálá rẹ̀ àti agbára rẹ̀ olúwa bí mo ṣe jáde nọ́ọ̀sẹ̀ tí mo wọ nọ́ọ̀sẹ̀ tuntun mìíràn lọ tí mo tẹ̀síwájú nínú àjọ ayé mi ṣe mí lẹ́ni tí tayọ̀ èyí tó pọ̀ ní bùkún àtọ́lá àti gbéga rẹ̀ nínú ọlá àti títóbi rẹ̀ àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi
ní orúkọ Jésù Kristi bàbá tí gbogbo agbára tó fi jọ́ lọ́rùn ni àti gbogbo ọ̀rọ̀ tó fi jọ́ lọ́rùn tí gbogbo ọ̀rọ̀ tó fi jọ́ lọ́rùn alágbára tí ó sì lágbára kankan lẹ́yìn rẹ̀ máa ní ìlú tí mo ti ké olú orúkọ Jésù Kristi àyíbọ̀ sí jáde nínú ọ̀sẹ̀ yìí ọ̀yà pàpọ̀ mọ́ pọ̀ ní òun rẹ̀ pátá ọ̀yà àpòkọ ayé mi lọ́pọ̀lọpọ̀ ní gbogbo ọ̀rọ̀ àwọn olùṣèré lọ́pọ̀lọpọ̀ pàpọ̀ mọ́ pọ̀ sí ní òun rẹ̀ pátá lọ́pọ̀lọpọ̀ àyè nínú àánú àti ìrọ̀fẹ́ pẹ̀lú ọ̀rọ̀ wà tágbára tó fi jọ́ lọ́rùn ni àti gbogbo wa tó fi amúnmọ́pọ̀ ní rere àdámọ́pọ̀ ní òun rere àwọn omi sàṣúra yẹ òun rere lọ́pọ̀lọpọ̀ àwọn omi sàṣẹ òun rere lọ́pọ̀lọpọ̀ àyè àmọ́ sí ní ẹni títà yọ ní gbogbo ọ̀nà àyè tí gbogbo agbára tó fi jọ́ lọ́rùn ni ó yà ṣe ní ẹni títà yọ sí àyè níbi gbogbo nígbà gbogbo níwájú ìdè gbogbo nínú àwùjọ gbogbo nínú ìgbèjọba gbogbo olú àmọ́ sí ní ẹni títà yọ àyè ní àdúgbò ní agbègbè nínú ìlú àdúgbò olú àní orílẹ̀-èdè rẹ̀ àmọ́ sí ní ẹni títà yọ ní oríire àwọn ọmọ pọ̀ sí ní rere àwọn ọmọ ṣe rere ní gbogbo náà pẹ̀lú gbogbo agbára tó fi jọ́ lọ́rùn ni àwọn ọmọ ṣe rere ní gbogbo náà àwọn ọmọ tayọ ní gbogbo náà àwọn ọmọ pọ̀ ní oríire gbogbo àwọn ọmọ ní kẹsà ní gbogbo agbára tá a ṣe ní orúkọ Jésù lè ṣe dájú agbára rẹ̀ dàbí gbé mi lọ fi ṣàṣegbé àríyá agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù orúkọ Jésù lẹ́mẹ̀ta Ọlọ́run tèmi ò ló mú Daniel tayọ tèmi ò ló mú Daniel ṣe rere ìwọ ló mú Daniel lékè ní gbogbo ọ̀nà rẹ̀ èmi náà ní tirẹ̀ lèmi ṣe èmi kò ní ohun mìíràn bí kò ṣe wọ̀ rí dájú pé lóòótọ́ àti lódodo lẹ́yìn Ọlọ́run ò gbẹ́kẹ̀lé kankan mìíràn lẹ́yìn Ọlọ́run ò ní ohun mìíràn tó gbẹ́kẹ̀lé o rí pé dájú pé lóòótọ́ àti lódodo Ọlọ́run nìkan lágbára rẹ o sọ bí mo ṣe wà ẹ́ lẹ́yìn Ọlọ́run mo mọ́ sọ fún gbogbo ènìyàn tẹ́ ẹ bá ń gbọ́ táwa kàlítù èmi mò ń jẹ́ táwa kàlítù èmi ò ní kankan lẹ́yìn Ọlọ́run ìdúró bá ti rí pé Ọlọ́run èmi èfi ṣeré nítorí mo gbé lẹ́yìn rẹ̀ èmi ò ní kankan mọ́ so tí wọn náà bá rí dájú pé lẹ́yìn Ọlọ́run ò ní kankan ò ní gbẹ́kẹ̀lé òkè ò sí gbẹ́kẹ̀lé àti ìrètí nínú ènìyàn fi ìtara gbàdúrà yìí kò sí tàbí ṣùgbọ́n wà ní ẹ̀rí bí wọ́n ṣe ní ẹ̀rí lójoojúmọ́ bẹ́ẹ̀ náà ni wọ́n náà wà ní ẹ̀rí rẹ̀ tayọ ọgbọ́n ìmàjọ àti ohun tó ń retí lọ orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run ta ni mo ní bí kò ṣe ìwọ ìgbẹ́kẹ̀lé wo ni mo ní bí kò ṣe ìgbẹ́kẹ̀lé rẹ ìwé wo ló ṣe ti Daniel tó fi ń ṣeré ní gbogbo tó fi ń tayọ ọyá ọbẹ̀ tí gbẹ̀mí náà ṣeré rẹ ọbẹ̀ tí gbẹ̀mí náà tayọ tí gbogbo agbára tó fi jọ́ lọ́rùn àyè tí gbogbo ọ̀nà tó fi jọ́ lọ́rùn ni àdúrà rẹ̀ dá ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi Ọlọ́run ayérayé ìwọ ní Ọlọ́run lẹ́yìn ẹ̀kọ́ sọ̀rọ̀ kankan níbi kankan mọ́ ìwọ lálágbára lẹ́yìn ẹ̀kọ́ sọ̀rọ̀ kankan níbi kankan mọ́ tẹ́lẹ̀ ọ̀nà wa tó ṣẹ̀ ti Daniel gbàlá ní ọ Daniel gbẹ́kẹ̀ ní ọ Olúwa wọ sí ìlú tayọ ní gbogbo ọ̀nà ìwọ mú ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ ìwọ mú kọ́ pọ̀ sí nígbà gbogbo ní ọ̀tún rere èmi náà mà ní èmi mọ̀ lẹ́yìn kankan bí kò ṣe wọ èmi kò ní gbẹ́kẹ̀lé kankan lágbà kan bí kò ṣe wọ tí gbogbo tó fi jọ́ lọ́rùn ni àti gbogbo agbára tó fi jọ́ lọ́rùn ni gbogbo ọ̀nà tó bá fi jọ́ lọ́rùn ni bí àwọn abẹ́sí bẹ́ẹ̀ mi náà tayọ abẹ́sí bẹ́ẹ̀ mi náà ṣeré abẹ́sí bẹ́ẹ̀ mi náà tayọ abẹ́sí bẹ́ẹ̀ mi náà ṣeré àìní gbogbo ọmọ mi náà àti gbogbo pátá àìní gbogbo lòun wa abẹ́sí bẹ́ẹ̀ mi tayọ abẹ́sí bẹ́ẹ̀ mi ṣeré àti kọjọ́ owó ìmàṣọyé ni àti kọjọ́ pàtìmàṣọyé dára gbogbo pàtìmọ̀dá Olúwa abẹ́sí bẹ́ẹ̀ mi tayọ abẹ́sí bẹ́ẹ̀ mi ṣeré abẹ́sí bẹ́ẹ̀ mi tayọ abẹ́sí bẹ́ẹ̀ mi ṣeré ìwọ lọ́mọ sí tẹ́lẹ̀ ní ẹ̀mí ọ̀yà tẹ̀mí náà ni ó àìsí èmi ṣe èmi kò ní ẹ̀ka bí kò ṣe wọ abẹ́sí bẹ́ẹ̀ mi tayọ abẹ́sí bẹ́ẹ̀ mi ṣeré abẹ́sí bẹ́ẹ̀ mi tayọ abẹ́sí bẹ́ẹ̀ mi pọ̀ sí gbogbo ní ọjọ́ gbogbo àìfún òun rere ayọ̀ ṣíṣe àìfún àwọn àṣẹ òun rere pápátá àìfún òun mọ́ṣẹ́ gbogbo rere pápátá olú abẹ́sí bẹ́ẹ̀ mi ṣeré tí wọ́n gbá tó fi jọ́ lọ́rùn rẹ̀ tí èdè ìwàlẹ̀ ìfàdúrà dágbára jẹ́ kí wọ́n tó agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ọwọ́ àpàṣẹ ni ìjọba ti kọ́ nípa tẹ̀mí pọ́ máa láṣẹ ni wọ́n ṣe ó sì lára àwọn tó yẹ pé kí ni àyíkọ́ mọ̀ jẹ́ gàba lé lórí ṣùgbọ́n ìwọlẹ̀ láti mọ̀ jẹ́ gàba lórí gbogbo nítorí nígbà jíjọ́ kìnìún àná tọ́lọ̀ ń dá ènìyàn ó ní òun fi ọjọ́ wa lórí gbogbo ó sì fi àṣẹ lọ láti mọ̀ fi wọ́n dára tó bá wọ̀ so ọmọ aláṣẹ ni wọ́n ṣe Ọlọ́run wa tó wá sọ̀rọ̀ ó ní pàṣẹ fún gbogbo tí ń ṣiṣẹ́ ọwọ́ mi nítorí ohun tí ọba fẹ́ kí wọ́n ṣe so orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ìjẹ́mọ̀ pa ní àṣẹ ìlú ọ̀dà lábà ohun gbogbo tí ń ṣiṣẹ́ ọwọ́ Ọlọ́run aláyẹ ohun gbogbo tí Ọlọ́run dá èmi paláṣẹ ni mi ò dá lábà o èmi ò dá lábà mọ́ paláṣẹ ni o ohun gbogbo tí ń ṣiṣẹ́ ọwọ́ Ọlọ́run aláyẹ ohun gbogbo tó lọ́dà ó yà àyè ẹ̀bẹ̀ tí kò rí àyè wá fún mi ẹ̀bẹ̀ tí kò sí ní ṣe mi lórí ohun gbogbo táyé mi lórí ẹ̀bẹ̀ sí lórí àyè fún mi àdúrà rẹ̀ dá
ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi. Àṣẹ ni mo pa o, èmi ò dá pa o, àdébí paláṣẹ ni o, àdébí ò dá pa. Ohun gbogbo tí ṣiṣẹ́ owó náà pápátá, àdébí gbogbo tó lọ dá pátápátá, àdébí gbogbo tí ṣiṣẹ́ owó náà wà láàyè, àdébí gbogbo tó lọ dá pátápátá, láì kó ẹyọ kan, àdébí mo paláṣẹ fún yín ní orúkọ Jésù Kristi. Yá àdébí bẹ̀rẹ̀ sí dárí sọ̀tọ̀ mi, àdébí láti mo kó lọ́wọ́ fún mi, àdébí bẹ̀rẹ̀ sí dárí sọ̀tọ̀ mi, láti mo fi eré àyè gbogbo lé mi lọ́wọ́, àdébí bẹ̀rẹ̀ sí dárí sọ̀tọ̀ mi, láti mo fi gbogbo jà ayé mi nílò lé mi lọ́wọ́, àdébí láti mo kó gbogbo tí ń ṣe eré àyè gbogbo táyé mi nílò lé mi wá fún mi sẹ́ ní orúkọ Jésù mo paláṣẹ o. Ohun gbogbo tí ṣiṣẹ́ owó náà pápátá, àdébí gbogbo tó lọ pátá, ẹbẹ̀ tí kò bùkún ayọ̀ àti gbẹ̀gẹ́ wá fún mi sẹ́, ẹbẹ̀ tí kò aṣọ ẹ̀ wá fún mi sẹ́, ẹbẹ̀ tí kò ògo tuntun wá fún mi sẹ́, àní ìgbéga tó táyọ̀ ẹbẹ̀ tí wá fún mi, àní gbogbo tí ṣe eré wọn àdébẹ̀ tí wá sí mi sẹ́ fún mi sẹ́ ní orúkọ Jésù mo paláṣẹ. Àdébẹ̀ tó lábàá ohun gbogbo tó lọ dá pátápátá, àní gbogbo tí ṣe owó náà pátá, àdébẹ̀ tí kò gbogbo tí ṣe eré wá fún mi sẹ́, àní kí ni àwọn nǹkan táyé mi nílò, àní kí ni àwọn nǹkan táyé mi gbogbo fún mi, ẹbẹ̀ tí kò wá fún mi, àdébẹ̀ tí kò wá fún mi sẹ́, àdébẹ̀ tí kò lé mi lọ́wọ́, àdébẹ̀ tí kò lọ, àdébẹ̀ tí kò wá fún mi ní orúkọ Jésù mo paláṣẹ. Àdébẹ̀ tí kò gbogbo tí ń ṣe eré ayọ̀ mi wá fún mi sẹ́, àní gbogbo tí ń ṣe orí táyé mi lọ́bẹ̀ tí kò wá fún mi, àní àṣẹ ni wọ́n bá ti sábà ní orúkọ Jésù ẹ̀bẹ̀ tí agbára fún mi, àti àtìlẹ́yìn fún mi sẹ́ nípa àṣẹ àdágbára Ọlọ́run aláyé mi. Adura ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù Kristi. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ìṣẹ̀lẹ̀ wo ló máa ṣẹlẹ̀? Kí ni ohun tó máa ṣẹlẹ̀? Tẹ́yìn tọrọ ìgbèrú, tẹ́fì tọ̀bí àbí tẹ́fì tọ̀bí àbí tẹ́fì pàjára wa, tẹ́fì jíṣẹ́ àyẹ̀mí fún mi. Ìyẹn gbogbo ẹ̀yin tí a ti kọ́ nípa tiyín nípa tèmi gbé ìrànwọ́ láti bí mímọ́ wá látọ̀dọ̀ Ọlọ́run alààyè lèmi ọmọ rí gbà, àtìlẹ́yìn láti ṣẹ́nu wa látọ̀dọ̀ Ọlọ́run alààyè lèmi ọmọ rí gbà. Àlẹ́ yìí wo lọ̀rọ̀ ìgbèrú, ìṣẹ̀lẹ̀ tó máa ṣẹlẹ̀, ohun tó máa ṣẹlẹ̀. Ẹ̀yin tó yẹ kí ẹ̀tọ́ mi láti fi tọ̀ mí wá, ẹ̀yin tó yẹ kí ìtọ̀ lọ ti fi tọ̀ yín lọ, ẹ̀yin tó yẹ káwé táfi pàjára wa, táfi ní tàṣàrà wa, táfi dára ọmọ, tẹ́sí bẹ̀rẹ̀ sí jíṣà mi fún mi, tẹ́mi fi gbẹ di ológun àgbáyé, ẹni tó pàṣẹ nínú ogun níbi gíga àti ìfìdí àní ajagunṣẹ́ ogun tó ń borí ogun nígbà gbogbo ọjọ́ gbogbo tó kókó lè dojúkọ ní kúrò borí, àní tí fi mọ jẹni tí gbogbo rẹ̀ wá sí gbóṣe, èyí tí fi mọ jẹ láṣẹ rẹ̀ nígbà gbogbo ó yà pọ̀ sọ̀rọ̀ àṣẹ tẹ̀lé ìṣẹ̀lẹ̀ ẹ̀kọ́ bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ báyìí àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Ó ẹ̀yin gbọ́, ẹ̀yin wo ní ọ̀rọ̀ yìí kan, ẹ̀yin wo ní ọ̀rọ̀ yìí gbèrò, ẹ̀yin tí a ti kọ́ nípa mi wípé kí ni ìrànlọ́wọ́ Ọlọ́run alààyè, àyè láti bí mímọ́ wá lèmi ọmọ rí bá, àtìlẹ́yìn Ọlọ́run alààyè láti sóde wá, àyè lèmi ọmọ rí lójoojúmọ́. Ìjẹ́ àyè wo ni àyè yẹ kẹ́ tọ̀ mí wá, àyè wo ni tó yẹ kí n tọ̀ lọ, ẹ̀yin wo ló yẹ ká pàdé, àyè tí o jẹ́ pẹ̀lú àti pàdé ìṣẹ̀lẹ̀ wo ló máa ṣẹlẹ̀ ìlú orúkọ Jésù Kristi. Ẹ̀yin tẹ́ fi tọ̀ mí wá, ẹ̀yin tí ọkọ̀ tẹ́ fi tọ̀ yín lọ, ẹ̀yin tí ọkọ̀ fi pàdé, àyè tí ẹ̀bẹ̀rẹ̀ jíṣẹ́ àmì fún mi, èyí tí ẹ̀bẹ̀rẹ̀ jíṣẹ́ àmì fún mi, èyí tí ló fi jí ògo ayérayé, àyè tí ló fi jí ògo tó ń tọ̀ tó ń fọ̀ níbi gíga tó ń pàṣẹ níbi gíga, àyè tó ń gbilẹ̀ sí nígbà gbogbo tó ń gbogbo tí mo fi aṣọ tó yàtọ̀ gbogbo tó ń ṣẹ́gun tó sì bójá ní olórí dojúkọ tó borí, àyè tí àyè ló fi jẹni tí nígbà tí aṣọ ìdílé rẹ̀ gbogbo wá sí gbòṣe, èyí tí fi mọ́ ní aṣọ gbogbo nígbà gbogbo ní orúkọ Jésù ìṣẹ̀lẹ̀ kọ́ bẹ̀ ṣe ìṣẹ̀lẹ̀ láyé, àyè ló pàṣẹ àyè ìṣẹ̀lẹ̀ tó máa ṣẹlẹ̀, èyí tẹ́ fi tọ̀ bẹ́ẹ̀ tó ẹ̀kẹ́ tọ̀ bá, èyí tẹ́ fi tọ̀ lẹ́yìn tó ẹ̀kẹ́ tọ̀ lọ, àyè tẹ́ fi dápá fi pàdé tó ẹ̀ká pàdé, àyè tẹ́ fi jíṣẹ́ àgbẹ̀ fún mi sẹ́ ní orúkọ Jésù ìgbẹ́ ní ìṣẹ̀lẹ̀ kọ́ bẹ̀ ṣe ìṣẹ̀lẹ̀ láyé, àyè ìṣẹ̀lẹ̀ kọ́ bẹ̀ ṣe ìṣẹ̀lẹ̀ láyé, àyè ìṣẹ̀lẹ̀ kọ́ bẹ̀ ṣe ìṣẹ̀lẹ̀ láyé, ẹ̀yìn ìṣẹ̀lẹ̀ tó máa ṣe dáfi pàdé ara wa sẹ́ni ká kọ́ bẹ̀ ṣe ìṣẹ̀lẹ̀, àyè ìṣẹ̀lẹ̀ tó máa ṣe dáfi pàdé ara wa mo ní kọ́ bẹ̀ ṣe ìṣẹ̀lẹ̀ ní orúkọ Jésù, àyè ìṣẹ̀lẹ̀ kọ́ bẹ̀ ṣe ìṣẹ̀lẹ̀, àyè ní orúkọ Jésù ìṣẹ̀lẹ̀ kọ́ bẹ̀ ṣe ìṣẹ̀lẹ̀ tí gbọ́ gbàgbà tó fi àyè ìṣẹ̀lẹ̀ kọ́ bẹ̀ ṣe ìṣẹ̀lẹ̀, àyè ìdárapà mọ́ padà ṣẹlẹ̀ ní orúkọ Jésù àkọ́ bẹ̀ ṣe ìṣẹ̀lẹ̀. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù Kristi. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ẹ̀yin wo lẹ pé ní ìka ayọ̀lẹ́dà náírà fún bí a ní ènìyàn tẹ̀ní ẹ kò ní gbọ́ ẹ kò ní gbà tẹ̀sán ẹ di Fáráò, Ámọ́nì àti àwọn ọlọ́tẹ̀ gbogbo ètò pàtì fìdí rẹ̀ mú pé ilẹ̀ gbígbé làwọn ọlọ́tẹ̀ ń gbé. Ìjẹ́ mo pa ní àṣẹ ni àti gbogbo agbára yín ó yá ẹ lọ ṣòfò dànù nínú ilẹ̀ gbígbé, ikú ó lé yín kúrò láyé láì sí àánú kankan. Àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Ẹ̀yin wo lẹ pẹ̀lú ayé ní ìka ènìyàn ayọ̀lẹ́dà náírà fowójá ní àtàkùkọ̀ ní ṣòfò tẹ́pẹ́ ní ọlọ́tẹ̀ nítorí bá ti fìdí rẹ̀ múlẹ̀ ìwé pékè yẹn àrí ilẹ̀ gbígbé lọ́lọ́tẹ̀ gbé àti ẹ̀yà àti gbogbo agbára yẹn àti ẹ̀yà àti gbogbo gbèmọ̀ ní orúkọ tó yà ẹ lọ́rùn dànù, mo lẹ lọ́rùn dànù, àdẹ lọ ṣòfò dànù, ẹ lọ́rùn dànù, àdẹ lọ ṣòfò dànù, ẹni yòówù kò ń kéjẹ ìyẹn ọkàn mi, àdẹ yòówù kò ń kéjẹ ìyẹn ọkàn mi, gbogbo tẹ́pẹ́ ní ìka ènìyàn, gbogbo tẹ́pẹ́ ní ayọ̀lẹ́nu, gbogbo tẹ́pẹ́ ní àyẹ̀rà fowójá yẹn ẹni yòówù kò ń kéjẹ wo àti gbogbo agbára yín
ọ̀yá ẹ lọ sùn dànù adé lọ́rùn dànù adé lọ sùn dànù mo ní lọ́rùn dànù adé lọ sùn dànù lẹ́yìn tí òkú pátá láì ṣe àánú kankan adé lọ́rùn dànù àṣẹ ni wọ́n bá kì í ṣàṣẹ àṣẹ ni wọ́n bá kì í ṣàbáwò àní gbogbo ìlú kò gbé jẹ́bi fẹ́mi ìfẹ́ bó lẹ̀ sí jẹ́ adé sùn dànù kí ẹ̀rù dànù. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù yẹn mẹ́ta Ọlọ́run ayé mo dá gbogbo padà sọ́dọ̀ rẹ̀ fún títí gbàdá agbára rẹ̀ lórí ayé mi fún gbogbo àṣegbà tí wọ́n ṣe ní ayé mi lẹ́ẹ̀kan sí ní ọ̀tún ní òwúrọ̀ ẹ̀ nítorí pé pẹ̀lú gbọ́ ọlá tó fi tẹ̀kọ́ ti tẹ́ni tí tayọ tí ó sì mọ̀ lékè sáà ní ojoojúmọ́ àdúrà púpọ̀ rẹ̀ sà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi bàbá gbogbo orúkọ rẹ̀ ga Ọlọ́run mo yí orúkọ lógo ẹlẹ́dàá mo sọ wípé o ṣe èyí fún tí sọ́bẹ̀ta agbára rẹ̀ nínú ayé mi lóòrùn rẹ̀ fákan tó ṣe agbára tó ọ̀tọ̀ rẹ̀ tí ọ̀tún ṣe nínú ayé mi ìjẹ́ pé ìwọ mú kí ìdáyé mi fún gbàyè padà ní pọ́pátá ìjẹ́ pé dẹ́ta ń kúrò mi ti jẹni tí ọmọ tayọ àìjọ tó mọ lékè sá àìrí ju àwọn ọjọ́ tó ti kọjá lọ ju àwọn ṣàwòsàn àwọn ọjọ́ tó ti kọjá lọ ògo ní fún orúkọ rẹ̀ bàbá mẹ̀mí mímọ́ ògo ní fún orúkọ rẹ̀ àtòbí jùlọ ìbẹ̀rẹ̀ àtúnmí àgbà ọpẹ́ olùwàgbà ẹ̀yìn èmi àdébí balẹ̀ gbẹ̀rọ ahọ́n àkọ́gbà pọ̀jù tó kọmọ̀ jù láti fi yàn ọ́ láti fi sọ̀rọ̀ rẹ̀ ó ṣe bàbá ó ṣe ọmọ ó ṣe ẹ̀mí mímọ́ ayé rẹ̀ bàbá mọ́ gbà ọ́ pé olùwàgbà ẹ̀yìn títí èmi yóò mọ̀ yìn ọ́ àti èmi yóò mọ̀ gbórúkọ rẹ̀ ga èyí tí mo ṣe kẹ́wọ́n ní orúkọ tí ó ṣe àmọ̀gbọ̀ ògùn síwájú àṣìwájú ṣe èyí ní ẹ̀mí mímọ́ agbára àṣẹ àtijọba rẹ̀ títóbi àti wà láàyè rẹ̀ ẹ̀ àtúmọ̀ sọ̀kalẹ̀ tí mo sọ̀kalẹ̀ àtúmọ̀ fún ọmọ ìṣẹ̀fẹ̀ àtúmọ̀ jẹ́ olùkọ́ olùtọ́ olùdarí àní olùṣàkóso ayé nìkan bó ṣe jẹ́ lọ olùwàtúmọ̀ fi ọ̀rọ̀ rẹ̀ yí àwọn àti bó ṣe fi yà lọ àtúmọ̀ fi ọ̀rọ̀ rẹ̀ bọ̀ àti bó ṣe wà lọ àtúmọ̀ tọ̀ wá sọ̀rọ̀ tí mo ti tọ́ wá sọ̀rọ̀ lọ sọ àṣà àti dẹ́bi mímọ́ àti agbára àtúntòbi àti wà láyé rẹ̀ kalẹ̀ kí gbogbo yóò tún bọ̀ jẹ́ ti bó jẹ́ ti rẹ̀ ògo ní fún olùkọ́ ìtì ló ti ṣẹlẹ̀ títí láwọn èèyàn láwọn gbórúkọ rẹ̀ yá. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi. Ìwọ lọ́lọ́run òtítọ́ ìwọ lọ́lọ́run òdodo ìwọ lọ́lọ́run àdánimọ̀ gbàgbé ìyìn dúró de ọ lẹ́nu mi ayérayé ìwọ lọ́lọ́run òtítọ́ ìwọ lọ́lọ́run òdodo ìwọ lọ́lọ́run àdánimọ̀ gbàgbé ìyìn dúró de ọ lẹ́nu mi ẹ̀rù jẹjẹ ó ìwọ lọ́lọ́run òtítọ́ ọba àwọn ọba ó ìwọ lọ́lọ́run òdodo ọba títí láì ìwọ lọ́lọ́run àdánimọ̀ gbàgbé mo ń tẹnumọ́ ìyìn dúró de ọ lẹ́nu mi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi bàbá àwáwí kan kò sí fún wa ju pé ká láti mọ̀ lópẹ́ ká sábà jẹun ológun lọ nítorí pé ìwọ ṣàṣepẹ́ nínú ayé wa o tún ti ṣe ní ọ̀tún ní òwúrọ̀ yìí o tún ti dá wa láre pátápátá pápá jùlọ ọ wá ti sọ wá dẹni tí ọmọ tayọ tí ọmọ lékè sáà nígbà gbogbo ọjọ́ gbogbo bẹ́ẹ̀ gẹ́gẹ́ o tún ti sọ wá dẹni pé kò sẹ́ni náà tọ́ba tún dìdògùn ìtẹ̀sẹ́ni kankan wa pé parun ni yóò mọ parun òun àti gbogbo àti gbogbo ìgbìmọ̀ rẹ̀ aṣọ gbogbo ṣe gba ọgbẹ́ àti ẹ̀yìn àti àwa tí a wà níbí àti gbogbo àti gbogbo àti wọ́n wọ̀ apánupọ̀ afọwọ́sọ̀kan aṣọ gbogbo ṣe gba ọgbẹ́ àti ẹ̀yìn títí láwọn ọmọ yorùbá ológun láwọn òfòkò fún ọ títí láwọn gborúkọ rẹ̀ ga láti mọ̀ sọ nípa títóbi rẹ̀ ògo ní forúkọ rẹ̀ bàbá agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi oore ọ̀fẹ́ ti bàbá oore ọ̀fẹ́ ti ọmọ tí ẹ̀mí mímọ́ ó ṣòro fún wa ó bùkún wa ó gbé wa ró ó sọ wa dayọ̀ bá sì ń tẹ̀síwájú nínú ìrìnàjò ayé wa agbára Ọlọ́run ọwọ́ ọ̀tún wa agbára rẹ̀ bóyá ó pẹ̀lú wa ní gbogbo ó ṣe gbogbo ọ̀nà wa ní rere àní à ń jáde nínú ọ̀sẹ̀ pẹ̀lú ẹ̀kúnrẹ́rẹ́ bùkún àní tó àìṣe padà kó dà sílẹ̀ àní láfi jáde nínú ọ̀sẹ̀ yìí àwọn ọlọ́sẹ̀ tuntun mìíràn lọ pẹ̀lú gbogbo agbára yìí ìtọ́lọ́ fi ń jẹ́ ọlọ́run rìn àní láfi gbọ́ ọlọ́sẹ̀ tuntun mìíràn lọ àní láti lọ ṣeré nínú rẹ̀ a sì kóòrè àní lọ́pọ̀lọpọ̀ ní àní àníṣẹ́kù dáàní akọ̀dà sílẹ̀ àní gbogbo ògbó sì mọ̀ jẹ́ tó lọ́run gbogbo ayé sì mọ̀ mọ̀ wípé lóòótọ́ àti lódodo ọlọ́run aláṣẹ ẹni tó dọ̀run àti ayé tí kò sọ̀rọ̀ mìíràn lẹ́yìn rẹ̀ òun ni agbára wa àwọn yóò mọ̀ ti pàṣẹ wa jẹ́wọ́ Jésù Kristi ní Olúwa tó gbàdá àwọn yóò ti mọ̀ ti pàṣẹ wa gba ọlọ́run aláyé gbọ́ wọ́n sì bẹ̀rẹ̀ sí yin ọlọ́run lógo àní pàṣẹ jẹ́ nìkankan wa àwọn yóò mọ̀ yí padà kó nínú ìwà búburú àti ọ̀nà búburú wọn àní kó ní ẹ̀yìn òrìṣà láti mọ̀ tọ̀ ọlọ́run lẹ́yìn bẹ́ẹ̀ ni orí kò sì yí padà ayé wo sì ní wálẹ̀ mọ́ láì àti lẹ́lẹ́ nígbà tá a fi gbogbo ojú ayé wa yin ọlọ́run lógo ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù hallelujah méje hallelujah 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 hallelujah
hallelujah ògo fàlókè. Àmín, àmín.